ọ̀rọ̀ ọ̀hún dá ní òwúrọ̀ aláyọ̀ tòní láti jẹ́ kẹ́ ẹ mọ ibi tí ìlú dé dúró. Nínú ìwé ìròyìn Punch ní kókó àkọ́kọ́ yìí ló ti jáde wá o. Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn bàbá ṣe àfilọ́lẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò. Ìbàdàn Community Guide ni wọ́n pe orúkọ rẹ̀. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn àkọ́kọ́ tẹ́mi ó mú láàárọ̀ yìí ò níbo ńbẹ̀ náà ló ti jáde níbi tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu tó ti ṣe àpèjúwe àwọn tó ṣubú lójú ìjà ọmọ ológun pàápàá jùlọ ní ìpínlẹ̀ Borno. Ó ní ìtàn ò ní gbàgbé wọn láéláé, akọni ni wọ́n o. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn náà. Nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló ti jáde wá. Àwọn ikọ̀ báńdíìtì eṣin òkọ́kú ikọ̀ afẹ̀míṣòfò tí wọ́n jí àwọn olùjọ́sìn gbé ní ìpínlẹ̀ Kwara wọ́n mà ti dí owó ọ̀hún kù sí 150 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ tí wọ́n ń béèrè báyìí o. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Nínú ìwé ìròyìn Vanguard náà ni mo sì wà níbẹ̀ ní ẹgbẹ́ òṣèlú ADC ní a ti pé àjọ INEC lẹ́jọ́ o tí wọ́n sì ń sọ pé ẹ wo ẹ tètè sọ pé ẹ mọ David Mark àti Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bí alága àti akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. Daily Trust ní ìròyìn yìí ló ti jáde wá tó sì ń ṣàlàyé báyìí wípé àwọn ará abúlé kan ní ìpínlẹ̀ Sokoto wọ́n fi ilé wọn kalẹ̀ o wọ́n sì mórílé inú igbó nítorí ìkọlù àwọn báńdíìtì ní gbogbo ìgbà. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. ẹjẹ́ àwùlẹ̀ ṣàpèjúwe ìṣèjọba tó wà lóróyè yìí gẹ́gẹ́ bí ìṣèjọba tó jẹ́ pé ó máa ń ṣe àfẹ́ẹ̀rí níbi tí wọ́n bá ti fẹ́ rí i láwọn àkókò kan táwọn wíbẹ̀. Àtíkù ló sọ bẹ́ẹ̀, ó ní ìṣẹ́jú 10 ní ìlú Jos, ìṣẹ́jú ní ìpínlẹ̀ Èkó. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn náà. Nínú ìwé ìròyìn Vanguard ní eléyìí náà ti jáde wá tó kọ báyìí wípé ó ṣeé ṣe kí jálá epo kan kó lọ sí 2,000 náírà tí ìgbésẹ̀ kíákíá ò bá tètè wáyé. Ẹgbẹ́ TUC ló fohùn náà léde. Ìwé ìròyìn Vanguard ló kọ. Nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí wà. Ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn ìyàwó gómìnàs òun náà ni wọ́n ti sọ pé àwọn ò máa tẹ̀wájú láti máa ro àwọn ènìyàn tí ọ̀rọ̀ wọ́ orí lórílẹ̀-èdè wa Nàìjíríà láti máa ro wọn lágbára. Ìwé ìròyìn The Nation ló kọ ìròyìn ọ̀hún. Ìwé ìròyìn Nigeria Tribune ló kọ ìròyìn yìí jáde wípé àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì káàkiri ilẹ̀ Yorùbá wọ́n gbé oṣù bàràbàǹdẹ̀ fún gómìnà Ṣèyí Mákindé pẹ̀lú bó ṣe ń ṣe takuntakun. Ìwé ìròyìn Tribune ló ti jáde. Nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà. Wọ́n ní Abíọ́dún o náà ni ó ti kó àwọn ọkọ̀ bọ̀bìnì eléyìí tí ó tó 40 níye fún àwọn ọba aláyé ní ìpínlẹ̀ Ògùn. Ìwé ìròyìn The Nation ló kọ ìròyìn náà. 5,000 àpapọ̀ tí wọ́n ya àwòrán ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sí. Irọ́ ni ọ̀rọ̀ yìí. Ilé-iṣẹ́ ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa CBN wọ́n ṣe àfòmọ́ ọ̀rọ̀. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde. Ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Imo náà ni wọ́n ti sọ fún àwọn ọmọ ẹgbẹ́ wípé ẹ lè fọkàn balẹ̀ o, kò ní sípà yan ẹnìkan ní pọ̀sìn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀wọ́n kálukú yín ní ọ̀bọ̀ gbòòrò ẹ̀ tó bá kájú wọn òun náà láàsì yàn. Ìwé ìròyìn The Nation olókọ̀ròyìn náà. Ìyàwó gómìnà nígbà kan àná rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Florence Ajimobi ó ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ Tinubu ní ìlú Èkó. Insight Ọ̀yọ́ ló kọ ìròyìn náà jáde. Nínú ìwé ìròyìn The Nation náà ni mo sì wà. Àyèwádà náà ló ti mú àwọn ẹgbẹ́ òṣèlú ADC PDP àti àwọn ẹgbẹ́ òṣèlú míì ó ti ń fi hàn pa mìíndìn. Ó ní kódà ẹ̀yin kò tí ẹ̀rọ ọ̀rọ̀ ara yín mọ́ o, manifesto ti yàn ká yín la bí ó ṣe manifesto ẹgbẹ́ òṣèlú APC ọ̀rọ̀ APC gan-an òun náà lẹ́gbẹ́ kárí báyìí. Ìwé ìròyìn The Nation ló kọ ìròyìn ọ̀hún. Nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló ti jáde wá. Iléeṣẹ́ ilẹ̀ òkèèrè tó ń rí sí bí a ṣe gba ìwé ìrìnnà sí òkè òkun ó ti wọ́gi lé àwọn tí wọ́n fẹ́ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ó wọ́gi lé kínní ọ̀hún ó sì ṣàlàyé pé kí wọ́n pàdé àwọn ní títí Èkó pẹ̀lú àṣẹ kan tó wá látòkè. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà. Náìsì àbọ̀lọ́rẹ́ olórin ṣèwọ́ṣèwọ́ gọ́ngọ́ aṣọ kutuku àwò ó mà ti ju gọ́ngọ́ aṣọ kan sí ìgboro ayé. Ó ní ẹ wò ó ti tó ọdún 18 báyìí
tó fi jẹ́ pé babaláwo ni mí tó sì jẹ́ pé ìsọfẹ́ nìkan àmọ́ ṣá o lásìkò yìí ń gbò ti jẹ́ pé ó kálukú kò fẹ̀sìn rẹ̀ pamọ́ mọ́ I am babaláwo ìwé ìròyìn Nigerian Tribune òun náà lọ́kọ́. kò sí ọ̀nà àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wa ṣé tí gbọ́ ẹ̀yin ènìyàn wa ìyẹn aráalé à ń kí yín láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni à ń ṣe yín pẹ̀lẹ́ wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ kú àfọmọ àníyàn ṣe ẹ kú dídúró tì wá bí ká ṣe ọ̀ràn ní gbogbo ìwà à ń dúpẹ́ o lọ́wọ́ yín wípé ẹ wà níbẹ̀ ń fún wa àwa náà sì wà níbí yìí òun gan ni kinní ọ̀hún ló fi ń rọrùn tá a fi ń wá lójoojúmọ́ láláì ní dènà pẹnu à ń kí yín o wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa òní ọjọ́ ẹtì láṣẹ Èdùmàrè gbogbo ọ̀rọ̀ wa ẹtì ò ní ìbá o a ó sì máa lọ sókè ìkànnì yín ìkànnì wa ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé òókan pọ̀n ìlú òkè ò náà la wà níbẹ̀ láta kàn mọ́lẹ̀ sí alẹ́ tipátipá bí ẹni akàn lérè bí ẹni afèrè kan à ń dún sínú afẹ́fẹ́ àwọn ènìyàn wọ́n sì ń kó wa jẹ láṣẹ Èdùmàrè àìní lè ṣe mọ́ kò ní kángun sí wa o bẹ́ẹ̀ ni Ọlọ́run ò ní kọ̀ dé àìmọ́ sí dà wá ẹ̀yin olùgbọ́ wa àìní lè gbọ́ wa mọ́ kò ní jẹ́ tiyín bẹ́ẹ̀ bá ṣe ń kọ́ bàpò owó tẹ́ fi ra rédíò Titun tẹ́ máa fi gbọ́ wa tí ó máa fi já lálálá ẹ̀yin tẹ́ sì ti ní rédíò tẹ́lẹ̀ owó tẹ́ fi ra òkúta bátìrì àti rédíò tó ń lo sólà gbogbo ẹ̀ papọ̀ Ọlọ́run aláwùrábí yóò máa pèsè owó ọ̀hún fún yín à ń kí yín o wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ o ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì alàlújá yìí tó bá ń fẹ́ dé akínyín káàbọ̀ sórí akọ̀tún ètò àjímúná ròyìn fún títí àárọ̀ yìí gẹ́gẹ́ bí a ti máa mú wá ní gbogbo ọjọ́ tí ojúmọ́ bá ti mọ́ báyìí nílẹ̀ wa náà ní onídéédé aago 7 òwúrọ̀ òun náà ni ẹ̀yin máa ń gbọ́ wa àwa sì mọ̀ wípé ẹ̀yin wà ń bẹ̀ àwa náà wà ní dáyín lágara láti mú ọ̀kan ọjọ́ kan ìròyìn eléyìí tó ń ṣẹlẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bẹ́yìn ti ṣe mọ̀ wípé inú ilé yín náà lẹ́wà tá a fi sáré lọ ìlú Àbújá tá a dé a lọ pínlẹ̀ Kánò a dé kódà kò sí àwọn ìlú eléyìí tó wà lórílẹ̀-èdè Nàìjíríà tí ìròyìn bá ti jáde táwo ní lọ kó wá fún yín tí ni pé ẹ̀yin ẹ jókòó síbi tó rọ̀ yín lọ́rùn yẹn comfort zone yín káwo sì máa mú wa lọ́kọ̀ọ̀kan èjèèjì ìkànnì SIP 89.1 FM òun náà lẹ́ ń gbọ́ iṣẹ́ aláwà ní ìlú òkè òun náà ń pè bí o ìpínlẹ̀ Ọ̀yọ́ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú èdè eléyìí tó wuyì gbáà jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé tí í ṣe èdè Yorùbá ambassador Ọlárẹ̀wájú Álímì ló kọ tèmi ẹ̀ lẹ́mbẹ̀wò ẹ kú kalẹ̀. tó ẹ kú kalẹ̀ ẹ̀yin ènìyàn wa ẹ fàpẹ̀rẹ̀ tẹ́dì kẹ́ ẹ máa bá wa ká lọ báyìí ká máa tu kí ṣòkòtò kó máa tú yagbàǹsó lóde ọ̀rọ̀ wọn ò bá lẹ́jọ́ nú o nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá láti olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn kábíyèsí ṣe àfilọ́lẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò Ìbàdàn Community Guard ni wọ́n pe orúkọ wọn Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn aláìlúwà ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ó ti ṣe ìfilọ́lẹ̀ àwọn ikọ̀ aláàbò ilẹ̀ Ìbàdàn tí wọ́n pe orúkọ wọn ní Ìbàdàn Community Guard gẹ́gẹ́ bí wọ́n ṣe wí níbi ìfilọ́lẹ̀ náà ni wọ́n tún ti ṣe ìfilọ́lẹ̀ ètò ọrọ̀ ajé ilẹ̀ Ìbàdàn tí wọ́n ní àfojúsùn wípé yóò jẹ́ kí ètò ọrọ̀ ajé ìlú Ìbàdàn kó túbọ̀ rú gọ́gọ́gọ́ sí gẹ́gẹ́ bí wọ́n ṣe wí o ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹnu jẹ òun ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ láti jẹ́ kí ọrọ̀ ajé ìlú ìṣẹ̀ǹbáyé náà kó túbọ̀ gba agbára ọ̀tun sí ààfin Olúbàdàn tó wà ní Òkè Àrẹ̀mọ ní ìlú Ìbàdàn ni wọ́n ti ṣe ètò náà wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò agbègbè yìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àfilọ́lẹ̀ rẹ̀ ọ̀hún ni wọ́n jọ pawọ́ papọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ni wọ́n máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn láti jẹ́ kí gbogbo ètò ààbò kó fẹsẹ̀ rinlẹ̀ ìgbésẹ̀ yìí ló wáyé látàrí bí ètò ààbò bó ṣe mẹ́hẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó sì jẹ́ ọ̀nà kan gbòógì láti ṣààbò bo ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú ìdí rèé ṣe bí àgbà kì í wà lọ́jà kórè ọmọ tuntun wọ́ àìwọ̀n yìí ni ó fà á tí kábíyèsí tí wọ́n fi gbé ìgbìmọ̀ kan dìde láti bí oṣù mẹ́wàá sẹ́yìn gẹ́gẹ́ bí àwọn oníwèé ìròyìn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àkójọpọ̀ rẹ̀ nígbà tí àwọn oníwèé ìròyìn tí wọ́n kàn sí ààfin kábíyèsí títí
Olúbàdàn títílẹ̀ Ìbàdàn alukoro fún Olúbàdàn Adéọlá Ọlọ́kọ́ ó ṣàlàyé wípé bí oṣù mẹ́wàá sẹ́yìn ní kábíyèsí ti gbé ìgbìmọ̀ kan dìde o lórí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní wọ́n ṣe ìwádìí wípé àwọn iléeṣẹ́ ńláńlá míì wọ́n ń kógbá wọlé àti wípé wọ́n ń kẹ́rù káàṣà wọn kúrò ní agbègbè náà kí ló fà á wọ́n ní nítorí ètò ààbò ní ṣebí bí ọgbọ́n bá tán nínú àgbà ò tún òmí ìgbọ́n ni ìdí rèé tí wọ́n fi gbé ìgbìmọ̀ ọ̀hún kalẹ̀ ní báyìí wọ́n ṣe ìfilọ́lẹ̀ àwọn ẹlẹ́ṣọ́ aláàbò ọ̀hún kábíyèsí pẹ̀lú agbẹnusọ wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ikọ̀ titun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àfilọ́lẹ̀ rẹ̀ ọ̀hún tí wọ́n pe orúkọ wọn ní Ìbàdàn Community Guard wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá wọ́n sì wà lábẹ́ ìṣàkóso àwọn ọlọ́pàá pẹ̀lú ikọ̀ àmọ̀tẹ́kùn láti mọ gbogbo ibi tí àwọn amòòkùnṣèkà àwọn olubi ẹ̀dá tí wọ́n pọnmọ reléèwẹ̀ tí wọ́n lúgọ sí láwọn kọ̀rọ̀kọ́ńdò ilẹ̀ Ìbàdàn àti agbègbè rẹ̀ ìdí rẹ̀ tí wọ́n fi gbé ìgbésẹ̀ náà ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí ẹ lọ mú kẹ́ yẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni màá ti mú òkèlè àkọ́kọ́ tèmi tí kèé ra wọn bẹ̀ fún títí àárọ̀ yìí níbi tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ti ṣe àpèjúwe àwọn ọmọ ológun eléyìí tán ṣubú lójú ìjà ní ìpínlẹ̀ Borno gẹ́gẹ́ bí àwọn akọni eléyìí tí ó lè díẹ̀ láti gbàgbé lórílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu náà ló ti sọ̀rọ̀ jáde o látàrí ìkọlù eléyìí tó mú ẹ̀mí àwọn ọmọ ológun 29 tó mú ẹ̀mí wọn lọ lánàá ọjọ́ 9 oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí ní agbègbè Benut Sheikh tó wà ní ìpínlẹ̀ Borno nígbàtí ọ̀rẹ́ tí ó mọ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn ọmọ ológun mọ̀lẹ́bí àti àwọn tí wọ́n wà tí wọ́n súnmọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní àfẹ̀mọ́jú ọjọ́bọ̀ Thursday tí í ṣe ọjọ́ 9 oṣù kẹrin òun náà ní ìkọlù ọ̀hún alágbára yìí lọ wáyé o pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn agbésùnmọ̀mí èsì ọ̀kọ́kú eléyìí tí wọ́n ń da orílẹ̀-èdè Nàìjíríà sí ìbásíbo ààrẹ òun náà ló kí àwọn ọmọ ológun wípé ẹ kú akin o eléyìí tó jẹ́ pé ẹ̀yin gangan náà la rí pè ní the real MVP eléyìí tí ẹ̀ ń ṣe ojú orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́ ẹ fẹ́ jẹ́ kí ẹ̀mí àti àlàáfíà àti dúkìá kó máa sọnù lọ́kàn ọjọ́ kan ṣùgbọ́n ààrẹ ń jẹ́ ó di mímọ̀ wípé lásìkò yìí o òun kí gbogbo àwọn tí wọ́n jẹ́ ti mọ̀lẹ́bí àwọn ọmọ ogun eléyìí tí wọ́n sọ ẹ̀mí wọn nù lójú ìjà yìí tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé òun ní ìgbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà gbogbo à ń sọ ẹ̀mí nù àti ogun lọ́tùn lósì ogun abẹ́lé ni àtogun ta gbogbo rẹ̀ òun náà ni wọ́n padà di àfihẹ́yìn tí eégún fi sọ ààrẹ ní nínú àwọn ìròyìn tó tẹ àwọn lọ́wọ́ òun náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun òun náà ni wọ́n ṣubú lójú ìjà níbi tí wọ́n ti ń kojú àwọn èsì ọ̀kọ́kú ọ̀hún lélẹ́yìí tí wọ́n kó ara wọn jọ tí wọ́n sì fẹ́ máa da àlàáfíà orílẹ̀-èdè wa Nàìjíríà tó fẹ́ máa dà á láàmú lẹ́yìn èyí òun náà ni ààrẹ ránṣẹ́ ìbánikẹ́dùn ìyẹn sí àkàtà àwọn ọmọ ológun lélẹ́yìí tí Brigadier General Hussein Omo Brahima eléyìí tí ó ń ṣe tó ń léwájú wọn ìyẹn ní ìpínlẹ̀ Borno lẹ́yìn èyí òun náà ni ààrẹ ti jẹ́jẹ́ wípé ìṣèjọba orílẹ̀-èdè wa Nàìjíríà wọn ò ní gbàgbé ìfẹ̀mílélẹ̀ eléyìí tí ọmọ ológun ọ̀hún tí wọ́n ṣe àti ẹbọ eléyìí tí wọ́n ru síwájú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe é rí ìjà wọn tí wọ́n jà yìí kò ní í já sófò nítorí pé àwọn gan la bá máa pè ní akọni lójú ìjà eléyìí tí wọ́n sì ṣubú kí Ọlọ́run kó bá wa mú ìpẹ́bú kó lójú wọn làárẹ̀ sọ ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ̀ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló ti jáde wá tó ń ṣàlàyé báyìí wípé àwọn ikọ̀ ẹṣin òkọ́kú afẹ̀míṣòfò bandit tí wọ́n jí àwọn olùjọ́sìn gbé ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ti mú àdínkù bá owó ìtúsílẹ̀ tí wọ́n ń béèrè fún o 150 mílíọ̀nù náírà ni wọ́n ń béèrè fún báyìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Trust gẹ́gẹ́ bó ṣe fi léde tẹ́ ẹ bá gbàgbé àwọn olùjọ́sìn ní agbègbè kan tí wọ́n pe orúkọ agbègbè ọ̀hún ní Òmògo ní Òrò Àgọ́ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ní àwọn ajínigbé tó jẹ́ ikọ̀ báńdíìtì ni wọ́n jí wọn gbé o tó sì jẹ́ pé 8 ni àwọn ènìyàn ọ̀hún tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé ọ̀hún báyìí tó jẹ́ wípé bílíọ̀nù kan náírà ni wọ́n ti kọ́kọ́ ṣáájú béèrè fún ṣùgbọ́n ní báyìí o wọ́n ti di kù sí 150 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Trust gẹ́gẹ́ bó ṣe fi léde nínú ọ̀rọ̀ kan
tí wọ́n pe ìpàdé àwọn oníròyìn lánàá òde yìí tí alukoro fún agbègbè náà Ọláìtàn Tajudeen Jimoh tó ń bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ tó sì ń ṣàlàyé wípé ìjọba nílò ìgbésẹ̀ kíákíá láti dá sí ọ̀rọ̀ yìí àti kí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò kí wọ́n bá wọn yájú sí i nítorí wípé oríṣiríṣi ìyàjẹpọ́nulá ni àwọn tó wà lákàtà àwọn ajínigbé ọ̀hún ni wọ́n fi ń jẹ wọ́n o tẹ́ ẹ bá gbàgbé ìwé ìròyìn Daily Trust ó jábọ̀ wípé ọjọ́ 21 oṣù kẹta ọdún 2026 ní àwọn olùjọ́sìn ní ilé ìjọsìn kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Evangelical Church Wing Hall ní Òmùgọ̀ ni wọ́n ń ṣe ìsìn o tí àwọn bandits yìí tí wọ́n sì ya bò wọ́n tí wọ́n jí wọn gbé lọ wọ́n ti wà ní àkàtà wọn ó ti ń lọ bíi ọ̀sẹ̀ mélòó kan báyìí. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní bílíọ̀nù kan náírà ni wọ́n ti ṣáájú béèrè fún tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn bẹ̀rẹ̀ sí ní ra wíwọ́ ẹ̀bẹ̀ sí wọn tí wọ́n sì ti di okùn sí 150 mílíọ̀nù náírà kí àwọn ènìyàn ìlú àwọn ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ kí wọ́n bá wọn yájú sí ọ̀rọ̀ náà. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde ẹ̀mùkẹ́ ṣeré ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí náà ló tún ti jẹyọ ò níbi tí ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n ti pe àjọ INEC wọ́n mọ̀ ti pè án lẹ́jọ́ látàrí pé kíni wọ́n ní ẹ wò ó ẹ kéde ò wípé Máàkì àti Arẹ́gbẹ́ṣọlá lálága àti akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ẹgbẹ́ òṣèlú the African Democratic Congress ADC lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ni wọ́n ti kọ ìwé sí ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè wa Nàìjíríà Federal High Court in Abuja òun náà ni wọ́n ti kọ̀wé fún àwọn wípé ẹ wò ó ẹ pàṣẹ fún àjọ INEC kí wọ́n tètè dá ẹni tí a yàn gẹ́gẹ́ bí alága fún ẹgbẹ́ òṣèlú ADC àti akọ̀wé rẹ̀ David Mark àti Arẹ́gbẹ́ṣọlá kí wọ́n dá wọn padà gẹ́gẹ́ bí akọ̀wé àtàlága nínú ìpẹ̀jọ́ eléyìí tí wọ́n pe àkọlé rẹ̀ ní FHC/ABJ/CS/1819/2025 òun náà ni wọ́n pe ẹjọ́ eléyìí tó wà níwájú ilé ẹjọ́ eléyìí tó ga lórí ní olúùlú orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀ òun náà ni wọ́n ti sọ pé kí àjọ INEC tí wọ́n tètè dá ọkọ̀ tí wọ́n yọ padà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n mójútó bọ́wọ́ ọ̀ṣẹ́ bó ṣe yá sí nínú ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn ní ọjọ́ kìíní oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí nínú ìpẹ̀jọ́ eléyìí tí wọ́n pè tí wọ́n sì fi àkọlé ọjọ́ keje oṣù kẹrin tí wọ́n fi sí láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ agbẹjọ́rò ìyẹn fún Máàkì Sulaiman Usman SAN òun náà ni wọ́n ti kọ́ ò wípé kí wọ́n pa ń dandan fún àjọ INEC láti sọ pé gbogbo àwọn tí wọ́n mójútó ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n ti sọ pé wọn ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n tètè dán padà kí wọ́n sì sọ pé àwọn dá wọn mọ̀ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n mọ̀ tukọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n tún sọ náà ni wọ́n ti ń jó di mímọ̀ wípé ẹ wo àárọ̀ ilé ẹjọ́ wípé ìyọ tí wọ́n sọ pé àwọn fẹ́ yọ David Mark àti Rauf Arẹ́gbẹ́ṣọlá wọ́n ní ìyọ eléyìí tó jẹ́ lẹ́sìn rìn pátápátá tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni o àwọn sì ń sọ fún ilé ẹjọ́ kí wọ́n tètè gbé ìdájọ́ kalẹ̀ láti jẹ́ kí àwọn àjọ INEC kí wọ́n lè mọ̀ pé kò sórí àwọn níbẹ̀ orí olórí ni wọ́n ń lò kí wọ́n tètè gbọ́wọ́ kúrò níbi àṣẹ eléyìí tí wọ́n pa wípé àwọn ọ̀dà Máàkì àti Arẹ́gbẹ́ṣọlá mọ̀ ilé ẹjọ́ òun náà ló sì lè ṣe yìí ìwé ìròyìn Vanguard ọkọ̀ ọ̀gùn ọ̀fẹ́ tẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀. nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló ti jáde wá tó ń kọ báyìí tó sì ń jẹ́ ká mọ̀ wípé àwọn ará abúlé kan tí abúlé ọ̀hún kò dín ní 19 níye wọ́n fi àwọn ibùgbé wọn kalẹ̀ nítorí ìkọlù àwọn báńdíìtì ní gbogbo ìgbà wọ́n sì mórílé inú igbó gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Trust bó ṣe kọ jáde. Àwọn ará abúlé kan tí abúlé ọ̀hún kò dín ní 19 ní ìpínlẹ̀ Sokoto wọ́n fi abúlé wọn àti ibùgbé wọn kalẹ̀ wọ́n sì mórílé inú igbó láti lọ kó bá àwọn mọ̀lẹ́bí wọn tó wà nínú igbó nítorí wípé ìkọlù àwọn báńdíìtì ó di gbọmọgbọmọ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Àwọn abúlé ọ̀hún ni wọ́n ní orúkọ wọn ń jẹ́ Kindankari, Kawari, Kabi, Dabi, Jawaki, Sana, wọ́n ṣàpọ̀ rẹpẹtẹ o. Àwọn abúlé ọ̀hún tí wọ́n fi èdè Haúsá kọ wọ́n tí wọ́n jẹ́ 21 níye gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹnìkan tó bá àwọn oníwèé ìròyìn sọ. Ó sọ wípé wọ́n wòye wípé bí àwọn bá fi abúlé àwọn kalẹ̀ tí àwọn kó lọ sí inú igbó ó ṣeéṣe kí ìkọlù àwọn báńdíìtì tó di gbọmọgbọmọ yìí kó má wáyé mọ́. Ìdí rèé tí wọ́n fi mú kinní ọ̀hún ṣàlóògùn láti kó lọ sí inú igbó
níbi tí wọ́n ní wọ́n kó lọ yìí oríṣiríṣi àwọn ìdojúkọ ni wọ́n ní wọ́n ń bá pàdé o bíi ebi ọ̀pàgbàfọ́ mẹ́kẹ́ àti oríṣiríṣi àwọn ìṣòro míì ni wọ́n ń bá pàdé kọ́lọ́run kó gbà wá. ìwé ìròyìn Daily Trust ó ti ìròyìn ọ̀hún jáde ẹ lọ mú kẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni Abba Moro ló ti sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé àwọn gómìnà àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin àti àwọn míì òun náà ni wọ́n fa wàhálà eléyìí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP kéèṣe ìyà ìtanijẹ wọn ò ìyálé òun náà ni ìyà tí wọ́n fi ń jẹra wọn. sẹ́nitọ̀ eléyìí tó jẹ́ pé òun náà ni aṣíwájú àwọn ọmọ ẹlẹ́gbìmọ̀ asòfin tó kéré jùlọ ní ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló ti sọ̀rọ̀ tó sì ní ẹ wò ó ọ̀pọ̀lọpọ̀ náà ló máa ń wo pé amúkùn ẹrù ẹ wọ̀ o òkè wọn máa wo wọn ò ní wo ìsàlẹ̀ tó ti wọ́ wá. Abba Moro òun náà lọ sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà ló jẹ́ pé fúnra wọn gan-an òun náà ní afa àjálù eléyìí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ wọn fúnra wọn gan-an ní afa jọ̀gọ̀dì rẹ̀ náà fà á léra wọn lórí o nínú ọ̀rọ̀ eléyìí tí Abba Moro tó sọ nígbà tí ó ń kópa lójú òpó móhùnmáwòrán kan ìyẹn ní àná ọjọ́bọ̀ Thursday. Moro ló sọ pé ẹ wo gbogbo ìdojúkọ eléyìí tí gbogbo ẹgbẹ́ òṣèlú eléyìí tí ń dojúkọ pàápàá jùlọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní gbogbo ìdojúkọ tí ń dojúkọ pátápátá kò sẹ́ni tó wà ń di ọ̀rọ̀ wọn lábùkún ẹrù ẹwọ ó ní ẹ wá ń wo òkè why can't you check ìsàlẹ̀ ó ní gbogbo eléyìí ó ti wà nínú àwọn nǹkan eléyìí tí ó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ gangan kó tó di pé ọ̀rọ̀ wọn bọ́ sí ìgboro ayé ó ní àwọn gangan náà ní àfàjọgọdì eléyìí tó wà nínú ẹgbẹ́ òṣèlú wọn àwọn gan ní àfàlẹ́ra wọn lórí ó ní ẹ jẹ́ ń sọ fún yín dáadáa ó ní tá a bá ní àwò ẹ jẹ́ ká wo gbogbo àwọn ibi tí àwọn ìṣòro yìí tó ti kọ́kọ́ máa ń jẹ jáde wọ́n ní tí èèyàn bá fọ aṣọ èèyàn tó dọ̀tí nínú ilé kò sẹ́ni tí ó mọ̀ wípé ó gíràn ní apá ọ̀tún àbó gíràn lápá òsì ó ní àmọ́ ṣá o gbogbo wọn gan náà ní àwa ń di ọ̀rọ̀ ara wọn wọ́n á máa da ẹ̀bi wọn máa dàlú àwọn tó wà níta ẹ dákun tẹ́ ẹ̀ bá gbọ́rọ̀ ara yí bóde bó làwọn èèyàn ni wọ́n ṣe mọ̀ nínú ọ̀rọ̀ eléyìí tó tún sọ náà ló ti wá ń jẹ́ ó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú orílẹ̀-èdè wa Nàìjíríà wọn ò mọ tó kàn tí ẹ bá mọ tó kàn ní ẹ kọ́kọ́ yanjú ọ̀rọ̀ abẹ́lé kẹ́ ẹ tó máa yanjú ọ̀rọ̀ eléyìí tọ́jẹ́ títa àmọ́rọ́ o wọn ò fojú ti abẹ́lé wọn ò fi wòran ti táwọn gan òun náà ní ẹran mọ́rànmọ́ ní ẹran sí ó ní gbogbo eléyìí kò sì ní ìran ẹgbẹ́ kankan lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà nítorí pé tá a bá ní a máa wò ó ẹ wo ìdìbò abẹ́nú náà ni a máa ń wò lọ́ọ̀kan yìí yóò wá dàbí ìgbà tó jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú tó kù wọn ò mọ tí wọ́n ń ṣe. ìwé ìròyìn Vanguard òun ló kọ Abba Moro òun ló sì sọ èmi kí mo sọ o. nínú ìwé ìròyìn Vanguard ọ̀hún lèmi náà rí ìròyìn títí ọwọ́ mi yìí tí orílẹ̀-èdè Nàìjíríà ò bá tètè gbé ìgbésẹ̀ kíákíá ó ṣeé ṣe o kí jálá epo kan kó lọ sí $2,000 náírà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ TUC gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ the Trade Union of Nigeria TUC ni wọ́n ti kẹ́hùn sọ̀rọ̀ ṣe bí àgbà tí ò kẹ́hùn sọ̀rọ̀ ó ṣeé ṣe kó padà kẹtàn sáré o lánàá òde yìí ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde wípé pẹ̀lú ìwòye tí àwọn ń wò yìí jálá epo kan ó ṣeé ṣe kó lọ sí $2,000 náírà tí ìjọba àpapọ̀ tí wọn ò bá tètè gbé ìgbésẹ̀ kíákíá nítorí wípé ọ̀rọ̀ ọ̀hún ó ti fẹ́ sapá kan jàmọ́ o tó sì ti fẹ́ kó oríṣiríṣi ìyà àjẹpọ́nulá tó ti fẹ́ kó bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítorí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ TUC gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde wọ́n ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí pé nǹkan kan tó yẹ kí ìjọba àpapọ̀ ó ṣe láti mú ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní kókó àti láti jẹ́ kí ìdẹ̀kùn kó dé bá ti kérétekèrè ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní wípé kí wọn ó yọ ìkúnpá orí epo láti jẹ́ kí owó epo kó já wálẹ̀ nítorí wípé oríṣiríṣi ìyà òun ní kinní yìí ló ti kó bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ TUC òun ni ó fohùn ìlédè ìyẹn Festus Osifo ó jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí àti àwọn oníwèé ìròyìn kí wọ́n mọ̀ wípé pẹ̀lú bí ó ṣe ń lọ yìí kíní yìí ó máa ń lọ sí $2,000 díẹ̀díẹ̀ ìjọba àpapọ̀ sì ṣe ìgbésẹ̀ kankan lórí rẹ̀ ìyà ó máa ń bọ̀ wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ òun ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sì jẹ́ wípé kíní ọ̀hún ó sì tún wà ń gògò sí báyìí
owó epo ó tún lọ sókè sí i eléyìí yóò tún jẹ́ kí ètò ọrọ̀ ajé kó tún dẹnu kọlẹ̀ àwọn tí ò rọ́wọ́ họrí ìyà jẹ pọ́nulá ebi ọ̀pàgbà fọ́mẹ́kẹ́ yóò sì tún máa dòrì káwọn ìjọba àpapọ̀ ẹ yọ ìkúnpá orí epo gẹ́gẹ́ bí wọ́n ṣe wí o kẹ́sì fi ṣàtìlẹ́yìn fún ẹbùn fẹ́po Dangote láti jẹ́ kí owó epo kó já wálẹ̀ ìwé ìròyìn Vanguard ló fà jáde ẹ fẹ́ wò ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà níbẹ̀ o jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa ìgbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí bá a bá ń rebi àádánilógún ọdún bá a bá ń ràjò àádánilọ́gbọ̀n oṣù bàbá late senior apostle Enoch Òkè Adébáyọ̀ bàbá lọ nílẹ̀ yìí wọn ò dágbà kan o gẹ́gẹ́ bí ìdílé ìjọ Ọlọ́run bí wọ́n ṣe ń kéde ètò ìsìnkú àti ayẹyẹ ìkẹyìn fún bàbá wa wòlíì àgbà olùṣọ́ àgùntàn late senior apostle Enoch Òkè Adébáyọ̀ bí ètò ìsìnkú yóò ṣe lọ rèé lánàá ni wọ́n ti ṣe ìsìn àṣálẹ́ onígbàgbọ́ ìyẹn Christian wake up tí wọ́n ti ṣe nínú ìjọ Ọlọ́run CNS Church Arárọ̀mí Bodè ní ìlú Òkè o tó bá di lónìí ní òní ní aago mẹ́wàá ní òní yìí ní aago mẹ́sàn-án òwúrọ̀ ní ètò ayẹyẹ àti ètò ìsìn òun ni yóò wáyé nínú ilé ìjọsìn CNS Church Arárọ̀mí Bodè ní ìlú Òkè o ní déédéé aago mẹ́sàn-án òwúrọ̀ ní ètò ọ̀hún yóò gbéra sọ ìjọ ẹni ọmọsìn ló bímọ òun ni yóò tẹ̀lé ní pápá ìṣeré ilé ẹ̀kọ́ Second Baptist Basic School tó wà ní àdúgbò ọgán ní ìlú Òkè o bàbá wa ọ̀wọ́n afẹ́ ọ̀ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù wá lọ níbi tí ó fi àdàgbà ayé rọ̀ sí ọmọ àti ọmọ ọmọ ẹbí ará wọ́n ti ń lò yòókù lọ sùn re o olùkéde Pastor General I.O. Òkèṣènì fún gbogbo ìdílé. ẹ káàbọ̀ padà láti ojú ọjà tí a ti lọ polówó àwọn ohun tí à ń tà bí ó ṣe ẹ̀já mọ́ tẹ̀wájú nínú àwọn ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa eléyìí tí àkówàdé láàárọ̀ ìtorí kò sílé tí ó sùn torí yín òun náà la fi kó wá o Àtíkù òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló sọ ó ní ẹ wo ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà náà la bá mọ́ ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó ṣe àfẹ́ẹ̀rí rẹ̀ láwọn ibi tó wúlò jù ní jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ láwọn ibi tí ìkọlù tó ti wáyé ó ní ìṣẹ́jú mẹ́wàá ní ìlú Jos ìṣẹ́jú ní ìpínlẹ̀ Èkó ó lélẹ́yìí ó ṣe àpèjúwe irú èèyàn tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ àti irú ọwọ́ tó fi mú ìṣàkóso orílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tó ti fi ìgbà kan jẹ igbákejì ààrẹ lórílẹ̀-èdè yìí Àtíkù Abubakar òun náà ló mọ̀ ti bu ẹnu àtẹ́ lu àkàtà ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ tó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tá a máa ń ṣe àwátì rẹ̀ nígbà tí a bá nílò rẹ̀ jù lórílẹ̀-èdè yìí ìyẹn ó pè ní absentee leadership òun náà ni ó pè ó nínú ọ̀rọ̀ tó sọ látàrí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pàápàá jùlọ ní ìpínlẹ̀ Plateau àti àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n ti sọ lójú rẹ̀ ní ìpínlẹ̀ Èkó ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì ìyẹn sí Àtíkù lórí ọ̀rọ̀ ìròyìn òun náà ló sọ̀rọ̀ wọn Frank Shaibu òun náà ló gba ẹnu Àtíkù sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé eléyìí gan kìí ṣe tó yẹ ká mọ̀ faramọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí àpèjúwe eléyìí tó ṣe wípé ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ dákun o bí ìgbà tó jẹ́ pé wọ́n kàn máa ń sọ pé
àwọn ọ̀ráyè ni o nínú ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ orílẹ̀-èdè Nàìjíríà kọ̀rọ̀ tí bàbá wà ó ní bàbá ó ti máa sọ̀rọ̀ kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ sí ìgboro ayé àmọ́ ṣá o kí wọ́n yọjú sáwọn ibi tí wọ́n ti nílò wọn irọ́ o ààrẹ ò ní yọjú absentee leadership òun náà ni wọ́n ṣe àpéjúwe ààrẹ nígbà wọ́n sọ̀rọ̀ wọ́n ṣe àpéjúwe àbẹ̀wò tí ààrẹ ṣe níbi tí ìkọlù tó ti wáyé níjó ní ìpínlẹ̀ Plateau ìlú Jos wọ́n nígbà tá ààrẹ débẹ̀ ẹ̀yin ò mọ̀ wípé kí á nìtumọ̀ pé èèyàn gbéra láti odidi ìlú Àbújá tó sì ló lọ Jos wọ́n ní ààrẹ ìṣẹ́jú 10 péré òun náà làárẹ̀ lò kódà ààrẹ ò kọjá pápákọ̀ òfurufú ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ gan ààrẹ ò débẹ̀ o ààrẹ kan dúró pápákọ̀ òfurufú ni ó ní mo kí yín o ẹ̀kú ara fẹ́ra kù lẹ́yìn yún ààrẹ tọ́nu bàálù bíríbí ààrẹ kù o ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní gbogbo eléyìí ẹ dákun sẹ́rù ìṣèjọba tá a fẹ́ sẹ́tù fún lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà lélẹ́yìí tó lélẹ́yìí ó ti ń tó àmójútó tó yẹ kí á mójútó wọ́n ní àwọn iṣẹ́ àkànṣe kan náà wọ́n tún á ń lọ ní ìpínlẹ̀ Èkó ààrẹ sì wá ń pínlẹ̀ Èkó níṣẹ́ tí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ tí wọ́n ṣe tó sì jẹ́ pé kì í ṣe iṣẹ́ kékeré téèyàn lè fi ọwọ́ rọ́ sẹ́yìn wọ́n ní ààrẹ ò mọ̀ tún ráyè ààrẹ wá ń pínlẹ̀ Èkó ààrẹ ò lè yọjú sí àwọn ibi tí wọ́n pè sí ní ìpínlẹ̀ Èkó bẹ́yìn ọ̀bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rántí pé ní ọjọ́rú eléyìí tó kọjá yìí òun náà ni wọ́n ṣíṣọ lójú afárá eléyìí tí ó wà ní agbègbè Ọ̀pẹ̀bí ìyẹn sí Ọjọ́ta wọ́n ní gbogbo àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí wọ́n ṣe yìí wọ́n ní ààrẹ ọ̀mọ̀ráyè wọ́n ní gbogbo eléyìí gan-an ó yẹ ká mọ̀ pé àbí òjijì ààrẹ lágan ládìbò fún ni torí pé ohun nìkan là ń gbọ́ àrí bàbá ọ̀rọ̀ tí ó sì jáde ọ̀rọ̀ kẹbùyẹ ni ṣùgbọ́n àwọn gangan kẹbùyẹ jáde irọ́ o bàbá farasin kò ní o ọ̀rọ̀ bàbá là ń gbọ́ àrí bàbá ìwé ìròyìn Vanguard lọ́kọ́ Àtíkù lọ sọ o èmi kí mo sọ ìwé ìròyìn Vanguard òun náà ló sì kọ́. tó nínú ìwé ìròyìn Nigeria Tribune ní ìròyìn eléyìí ló ti jáde wá tó ń ṣàlàyé ní pẹ̀lẹ́kùtù wípé tọmọ ẹni bá dára káwí kì í ṣe bíi ká fi ṣàyà ọmọ ni gómìnà Ṣèyí Mákindé tàbárí mọ́kọ́ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá wọ́n gbé oṣù barabandẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n pàtẹ́wọ́ fún Mákindé o ẹ pàtẹ́wọ́ fún Mákindé ìpá Mákindé ẹ̀pá ìwé ìròyìn Tribune ló kọ bẹ́ẹ̀ kì í ṣèmi àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ní apá ilẹ̀ Yorùbá ni wọ́n ti gbé oṣù barabandẹ̀ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé pẹ̀lú bó ṣe ń ṣe takuntakun pàápàá jùlọ bó ṣe mú ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tó mú ní kókó tó sì mú ní òkúkúdùn ìdí rèé ká dúpẹ́ lọ́wọ́ ẹni torí ni tó májú ni wọ́n fi awo ọ̀rọ̀ ọ̀hún dá o wọ́n ní ọ̀pọ̀ gómìnà ni kò ká àwọn sí fún ìdí èyí wọ́n ní láti ọdún 2019 ni gómìnà Ṣèyí Mákindé ló ti mú ìgbáyégbádùn àwọn oníkókó tó sì mú ní òkúkúdùn wọ́n sọ wípé ìgbésẹ̀ yìí ó wú àwọn lórí bẹ́ẹ̀ ni wọ́n wá ń ké sí gbogbo àwọn gómìnà ní apá ilẹ̀ Yorùbá yìí pé ẹ wà àwòkọ́ṣe ọmọ Mákindé láti jẹ́ kí ẹ̀yin náà kẹ́ ẹ ṣe bó ṣe ń ṣe o nínú àtẹ̀jáde kan èyí tí ó ní déètì ọjọ́ 7 oṣù kẹrin ọdún 2026 tó ní lórí èyí tí alukoro wọn tó buwọ́lù ìyẹn Wàhídì Olóyèdé tí ó buwọ́lù pẹ̀lú akọ̀wé Sunday Akin àwọn méjèèjì ni wọ́n jùmọ̀ buwọ́lù ọ̀rọ̀ náà láti jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún kó dé etí ìgbọ́ àwọn oníwèé ìròyìn wọ́n sọ wípé òbítíbitì owó òun ni Mákindé gbé jáde tó fi ń san owó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì wọ́n sọ wípé àwọn yóò máa gbọ́ tololo kí ló ń dún aláàtì ní owó wọlé sí orí àkáǹtì àwọn wọ́n ní ó pẹ́ tí àwọn ò rẹ́gbẹ́ rí ọjọ́ karùndínlọ́gbọ̀n lóṣooṣù lówó ọ̀hún máa ń wọlé wọ́n nígbà míì gan kò ní tó ọjọ́ karùndínlọ́gbọ̀n tí kinní ọ̀hún tí ó fi dún tolonto àwọn ó wojú fóònù àwọn owó dé ọ̀yá ẹ lọ bu ọbẹ̀ ẹ bò ó sí ìsasùn ẹ pata sí ìsasùn ojú àwọn sì ń dán gẹ́gẹ́ bí wọ́n ṣe wí o ìwé ìròyìn Tribune ó tì í ẹ lọ́mọ kẹsẹ̀ rẹ̀ níbẹ̀. ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àsìkò tó dáa láti jẹ́ òṣìṣẹ́ ìjọba rẹ̀. Ọlọ́run gbọ́ àwọn òṣìṣẹ́ ìjọba gan tolóńtolón báyìí ọpẹ́tẹ́ 25
máa bá wọn sí. ìròyìn làwọn ń ka. kí ló dé o ti kọ́ lórí ìròyìn o ti wá ṣàlàyé bá ṣe ń gbowó. ìròyìn ló sọ bẹ́ẹ̀. ìròyìn sọ bẹ́ẹ̀. ìròyìn sọ bẹ́ẹ̀ nǹkan mú ti àwọn òṣìṣẹ́ ìjọba wọn ni. ṣùgbọ́n wọn náà kàn fáwọn ẹ̀. mo gbọ́ o ìyẹn mi kan òṣìṣẹ́ ìjọba ni tí ìròyìn kan bá ti jáde nípa wọn báyìí ó ní owó táwọn ò tí gbàgán àwa ti ń kà ní kà ìròyìn ti kọ́ àwọn kà. ẹ̀yin lẹ́sọ̀ bóyá ẹgbà àbẹ́ ẹgbà kò sí tó kà wá mọ̀. ẹ wò ó nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ìròyìn ti gbé wípé gómìnà Abíọ́dún òun náà ló ti pín ọkọ̀ eléyìí tí ó jẹ́ 40 níye SUVs fún àwọn ọba aláyé eléyìí tí wọ́n wà ní ìpínlẹ̀ Ògùn. ó ní àwọn 40 ọba aláyé náà ló gba 40 ọkọ̀ tí wọ́n pín fún wọn nínú àti kí wọ́n pé ẹ ṣe pọ̀ o tí ẹ ṣe àtìlẹ́yìn fún ìṣèjọba mi gómìnà ìpínlẹ̀ Ògùn gómìnà Abíọ́dún Dàpọ̀ òun náà lọ́mọ̀ ti pín ọkọ̀ eléyìí tí ó jẹ́ ọkọ̀ ńlá ọkọ̀ tó balẹ̀ dáadáa ìyẹn 40 ọkọ̀ new sport utility SUVs òun náà ni ó pín fún àwọn ọba aláyé o láti máa fẹlá láti máa gbé káàkiri àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí wọ́n bá fẹ́ ṣe. gómìnà òun náà ló ṣe àpèjúwe àwọn ọba aláyé ọ̀hún gẹ́gẹ́ bí àwọn tí ń mú àṣà àti ìṣe wa tí ń mú tẹ̀ sọ́wọ́ iwájú. àwọn náà ni wọ́n sì jẹ́ ògúnná gbòǹgbò láàrin ìjọba àti àwọn tí ń wà ní àkàtà wọn o. gómìnà ọmọọba Abíọ́dún òun náà ló sọ̀rọ̀ tó sì ń jẹ́ odi mímọ̀ wípé pínpín ọkọ̀ eléyìí tí ó ń pín ọkọ̀ fún àwọn ọba aláyé yìí òun pín fún wọn ni o láti jẹ́ kí ìgbòkègbodò wọn kó lè wà ní ìrọ̀rùn eléyìí tí àwọn ọba aláyé táwọn náà fi mọ́ gbé nígbé àtẹ̀ntì ńfẹ̀lá eléyìí tí Ọlọ́run tó wulẹ̀ ti gbélé hàn lórí tẹ́lẹ̀. nínú ọ̀rọ̀ eléyìí tí gómìnà sọ náà ni gómìnà ló ti ń dúpẹ́ lọ́wọ́ wọn pé ẹ wo mo dúpẹ́ o àtìlẹ́yìn eléyìí tí ẹ ṣe fún ìṣèjọba mi a sì tún fi ojú sọ́nà fún ọjọ́ ọ̀la rere ìyẹn ní ìpínlẹ̀ Ògùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀. lẹ́yìn èyí òun náà ni gómìnà wa ń pe gbogbo àwọn ọba aláyé jákèjádò ìpínlẹ̀ náà láti jẹ́ kí àwọn tí ó wà ní àkàtà wọn eléyìí kí wọ́n mójútó dáadáa pàápàá jùlọ àwọn tó bá lè máa mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé. lẹ́yìn èyí òun náà ló wá rọ̀ wọ́n wípé ọkọ̀ tí mo gbé fún yìí ẹ kàn ra bá ń fa bá ni mo mọ̀ wípé ẹ pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹ kàn mọ́nẹ́ẹ̀jì ẹ̀. ìwé ìròyìn The Nation òun náà lọ́kọ̀ tiwa náà ń bọ̀ wá kọ́ sàánú àwa náà àárẹ̀ yẹn sọ fún wa káwa náà mánéjì ọkọ̀ gba kọ́kọ́rọ́ mọ́tò yìí mánéjì ẹ̀ tó tún fi mánéjì sí. bẹ́ẹ̀ ni ọkọ̀ tí ìwọ̀gbọ́n àmọ́ òkè mánéjì kọ́ lé lẹ́yìn bàbá o ẹ̀dọ́ tí màá mánéjì nǹkan tí màá tó wá mánéjì ẹ̀ nǹkan. Ọlọ́run ó ṣe é àmì o oríṣiríṣi oore ń bẹ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run bá tí ì ṣetán ni ó kàn ní í ṣe pẹ̀lú àsìkò ni. tọ́lọ́run bá ṣetán tó o bá fẹ́ gbá bọ́ọ̀lù bó o wọ jésì ó gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá ti ṣetán pẹ̀lú yàn. bẹ́ẹ̀ ni tó nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí ló ti jáde wá ẹ̀yin ará ìlú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà etí yín mélòó wọ́n ní méjì ni kílẹ̀ fi ń gbọ́ ọ̀rọ̀ ẹ súnmọ́ bí o ẹ̀yí rédíò yín sókè kó máa kọ lálálá láti jẹ́ kẹ́ ẹ mọ̀ òkodoro ọ̀rọ̀ àwọn ilé-iṣẹ́ ìfowópamọ́ orílẹ̀-èdè Nàìjíríà yìí ni wọ́n ti fohùn léde wípé ìròyìn kan tó gbalé tó gbodò tó gba oko tó gba gbogbo ògbóró wípé wọ́n fẹ́ tẹ owó kan jáde ẹgbẹ̀rún 5 àpapọ̀ èyí tó ní àwòrán ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nínú. wọ́n ní irọ́ ni ìròyìn náà o ẹ yé tẹ̀lé àwọn ìròyìn èyí tó jẹ́ irọ́ àní ìròyìn òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ àṣà tí ò ní kẹ́hún ìròyìn òun ni ìròyìn ọ̀hún tó gbé jáde o. ilé iṣẹ́ ìfowópamọ́ orílẹ̀-èdè Nàìjíríà yìí ni wọ́n ti kéde ọ̀rọ̀ kan síta o wípé àwọn ayédèrú ìròyìn kan ó gba orí ayélujára níbi tí wọ́n ti rí àwòrán ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nínú owó kan owó ọ̀hún ní 5,000 naira ẹgbẹ̀rún 5 náírà tó jẹ́ owó titun. ilé iṣẹ́ ìfowópamọ́ orílẹ̀-èdè yìí tó jẹ́ titi àpapọ̀ wọ́n ṣàlàyé wípé irọ́ ni ìròyìn náà ẹ má ṣe tẹ̀lé wọn àwọn tí wọ́n fẹ́ sin ará ìlú lọ́nà ni wọ́n sọ wípé àwọn ò dánṣẹ́ ẹ̀rọ ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn ò gbé ìgbésẹ̀ kankan láti tẹ owó tó jẹ́ ẹgbẹ̀rún 5 náírà jáde àpapọ̀ wọ́n ní irọ́ ni o. gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ó ti gba orí ayélujára ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè yìí àti lókè òkun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ àríwísí lóríṣiríṣi nínú àtẹ̀jáde tí báńkì àpapọ̀ orílẹ̀-èdè yìí tí wọ́n fi léde ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé irọ́ ni ìròyìn náà tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá sì gbàgbé ká tún mọ wá sí ìrántí yín o lọ́dún 2025 ní
báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò lọ́wọ́ sí títẹ ẹgbẹ̀rún 5 náírà jáde àti ẹgbẹ̀rún 10 alápapọ̀. Wọ́n ní kẹ́ ẹ mọ̀ dájúdájú pé irọ́ ni. Ìwé ìròyìn Vanguard ló fà á, ẹ lọ mú kẹsìrì ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde. adúpẹ́ o wípé gbogbo àwọn orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí wọ́n ń ṣe ìṣẹ̀ṣe wọ́n ti ń jáde tí ó sì ti ń sọ pé mi ò ìṣẹ̀ṣe ni mí ìjọ táwa náà bá ànáùnsì tiwa gbogbo ayé ni ó mọ̀ wípé ó ń gbàgbọ́ gidi òun lè mi àmọ́ ṣá o náìzì òun ló sọ̀rọ̀ jáde tó sọ wípé ẹ wo I am babaláwo ni mí mo sì ti ń ṣe ó ti dín ní 20 ọdún báyìí ọdún 18 òun náà ni mo ti wà ní àkàtà babaláwo tèmi gan lára tí mo ti jẹ́ oníṣẹ̀ṣe náìsì ẹni tí ó jẹ́ ògbóǹtarìgì olórin ṣèwọ́ṣèwọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ṣe gbàgbé gọ́gọ́ aṣọ kùtùkù àwù gbámúgbámú jìgìjìgì Alexandra Adégbọlá Àkàndé tí gbogbo èèyàn mọ̀ sí náìsì òun náà lọ́mọ̀ ti sọ̀rọ̀ jáde tó sì ń jó di mímọ̀ wípé òun ti jẹ́ babaláwo nísìnyí ọjọ́ ti pẹ́ díẹ̀ o ọdún 18 òun náà lòun ti wà ní ipò babaláwo tó sì jẹ́ pé òun kàn fi pamọ́ fún ara òun mọ̀ ní ó ní àmọ́ lẹ́nu lọ́lọ́ yìí òun náà ni òun wá ṣàlàyé rẹ̀ jáde kí gbogbo ayé ó lè mọ̀ wípé ẹ wo bóun ṣe ń sin ọlọ́run tòun ọ̀tọ̀ọ̀tọ̀ ni o òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò yìí babaláwo babaláwo hẹ́rán òun náà ni òun o orí ṣùgbọ́n ó mọ̀ọ́mọ̀ fi pamọ́ ni ó ní àmọ́ ṣá o gbogbo àwọn tí ń bá òun ṣe láti gbà yí wá wọn ò lè mọ̀ nítorí pé ìwà tó mọ́ kan gájù ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe òun náà ni ó wà wọ́n mọ̀ ní náìsì wọ́n mọ̀ náìsì wọ́n ní àbí torí pé ó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ni àbí torí pé ó jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ ni àmọ́ ṣá gbogbo wọn ò mọ̀ pé babaláwo ni òun ṣẹ́ẹ̀sì rí ifá eléyìí tẹ̀ wọ́n ifá yẹn ṣèké o ní òun èéfì ṣèké òótọ́ ọ̀rọ̀ hánrán òun náà ni òun máa ń sọ nígbà náìsì sọ wọ́n ní ìjẹ́wọ́ náà máa ń lọ sí àwọn ibi tí wọ́n ti ń ṣe àwọn ọdún ifá ó ní ìṣe ní lọ ibi wọ́n ti ń sọ ọdún ifá yẹn báwọn mùsùlùmí ń ṣe kérésì àwọn mùsùlùmí wọ́n ń ṣe léyá àwọn kìrìsìtẹ́nì wọ́n ń ṣe kérésì ẹ dákun o kí àwọn tèmi tì ní lọ bí ọdún tọ̀dọ̀ tíá ó ní ẹ wo gbogbo nǹkan tí àwọn èèyàn mọ̀ nípa òun náà ni òun sọ ó ní ẹ wá rí ọdún ifá eléyìí tí ẹ béèrè lọ́wọ́ òun yìí ó jẹ́ ìgbà tí àwọn gan táwọn náà fi máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́dọọdún pé ọlọ́run àdúpẹ́ pé o mú ojú wa rí ọdún tuntun o a sì tún gbàdúrà ká tún rí èyí tó ń bọ̀ ó ní kódà láìpẹ́ láì jìnnà ọdún fámì yóò tún wọlé dé àmọ́ mo kàn fẹ́ jẹ́ ẹ mọ̀ ní o wípé èmi àtọ́lọ́run mi lọ̀rọ̀ wáyé o I am babaláwo ìwé ìròyìn Nigerian Tribune òun náà lọ́kọ̀ ìròyìn ọ̀hún. ó ti dáa. àti a sì tún rí sí i. àwọn èèyàn ti ebi Saheed Òṣùpá ti sọ tiẹ̀. àrísì. àwọn èèyàn ń jáde. àrísì so wá rí the funniest part ni pé àwọn tí ń jáde láwọn èèyàn máa fi ẹni tí ò ní kinní kan wò. so àwọn gan ẹlòmíì tó bá dé láti ṣọ́ọ̀ṣì ìrọ̀lẹ́ báyìí ó ní ibi tó tún gbúdọ̀ dé. kódà gan láti ṣọ́ọ̀ṣì tó rí wọn nínú ilé ìjọsìn tí olùṣọ́ àgùntàn tàbí adarí ìjọ míì tí wọ́n bá ní ọ̀yá gbogbo wa ó ṣe ìmọ́tótó lónìí ọ̀yá ìmọ̀ sí abí aṣọ yín nǹkan tí ó wà ní abí aṣọ ẹlòmíì ntí baba gbọ́ gbé sísàlẹ̀ gan kò ní ṣe wí ṣé lè ìjọsìn láwà ń lọ. àbá ń lójú bọ. ṣé ilé ìjọsìn tó ń lọ ìgbàdí ìfúnpá gbogbo ẹ̀ lẹ́sọ̀ mọ́ra. ẹ pọ́ lọ́n bá sí gbogbo wa lójú inú ni. àbí ẹ mọ̀ rẹ lómi ti ń lọ kíní báyìí lẹ́wọ̀n ká aláàjì kí ló dé tí ń lọ bí tí ó ti kírun. aláàjì kí ló dé tó gun láyé ni. tó ṣùgbọ́n ẹni tó bá ti sòótọ́ wọ́n wà mọ́ wí tẹ̀ irọ́ ni o àrítẹnimọ̀ wí a fi àpáàdì bàbà jásàká ojú sokolo ewo lọ sàkàlà ń sokolo. àwo ráyé o èmi tí mo ṣe mẹ́tẹ̀ẹ̀ta nìkan ẹ mọ kúkú máa ń kílèmù ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta mo ṣe. níbẹ̀rẹ̀ kínní yìí o ti sọ yé pé mẹ́ta ni ìgbàgbọ́ àbí gbogbo sí òwú bẹ́ẹ̀ kínní ti káwọn ẹ̀ kalẹ̀ tí o mọ̀ ni. mo ní ìgbàgbọ́ ẹ̀sìn wo ni ìgbàgbọ́ ọ̀dà ẹ̀sìn wo ni gbàgbọ́ ọ̀yà mo sọ pé gbàgbọ́ ni mí
ẹ̀sìn wo ni gbàgbọ́ ebi ẹ̀sìn tí ń bá gbàgbọ́ náà ni gbàgbọ́ mi. ọ̀rẹ́ mẹ́tẹ̀ẹ̀ta lọ gbàgbọ́. ìgbàgbọ́ mi ó ti mú mi lára dá mo jẹ́rìí màláìka tó ń lò mí. òrè yéye Ọ̀ṣun. òrè yéye ìyá o. ọ̀kàrẹ̀ láyé. yásẹ̀rẹ̀ àwọn ètò lọ jẹ a máa lọ yídì náà subhanallah. iléyá ń bọ̀ wá báyìí. iléyá ń bọ̀ wá tá a jẹrin ọdún. àjẹrin ọdún tó bá dásìkò Ọ̀ṣun nínú oṣù kẹjọ bẹ́ẹ̀ni a tún lọ jẹ́ǹjẹ́ Ọ̀ṣun. kódà tó bá di kérésì a tún jẹ kérésì. àìkàn tí ìráyè mi ni ìbá ti lọ ṣèwádìí ní Ọ̀ṣun Òṣogbo. jẹ́ fún líǹkì. ó fún mi lífù àbí. máa fún lífù máa fún líǹkì yẹn tó lọ bá. kò sí ọ̀nà. ẹ jẹ́ àgbẹ̀ súnmọ́ àwọn aráalé báyìí àsìkò ti tó láti jẹ́ kẹ́ ẹ bá wa pẹ̀kẹ́lù. ìròyìn tá a kà àwọn ni kẹ́ ẹ dá sí o ní ìdásí tó bá òfin mu ní ìdásí tó lọ lórí afẹ́fẹ́. ẹ ṣeun. 070 47 7064 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. hello. ẹ̀rọ ẹ̀ káàárọ̀ o. káàárọ̀ o 070 47 7064 070 47 7064. bákan náà ẹ lọ fi àwọn àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ránṣẹ́ lójú òpó Facebook Yusuf Taofik Awáyé wá ṣe rere wọ́n ti kí wa lójú òpó Facebook ẹ káàárọ̀ o Ọlákòjọ Ìdòwú ẹ káàárọ̀ o Èjìọlá Olúwakẹ́mi ẹ káàárọ̀ Yusuf ẹnjìníà Afeez Àríyá ẹ káàárọ̀ Ọ̀dẹ́yẹmí Wàsíù Ọlámídé ẹ káàárọ̀ Miss Àjọrò ẹ káàárọ̀ Mary Títíladé ẹ káàárọ̀ Ismail Ayuba ẹ káàárọ̀ Ọláyọdétì Ophilus Adéyẹmí ẹ káàárọ̀ Amos Adébárì ẹ káàárọ̀ Akínwùmí Abọ́sẹ̀dé ẹ káàárọ̀ yìí o Mustapha Adéyẹmí Kabir ẹ káàárọ̀ ẹ máa pè sójú òpó Facebook ojú òpó fóònù 070477064. hello. Raji Ziaki ẹ káàárọ̀ o Rashidat Adérìntọ́ ẹ káàárọ̀ Ọlábìntán Samson ẹ káàárọ̀ Umar Usmail ẹ káàárọ̀. hello. ẹ kú ojúmọ́ ẹ ti wà ń bẹ̀ o. hello. hello. 070 47 7064 ní ojú òpó tí ó já sí ọ̀dọ̀ wa níbí yìí. Abraham Iroko Olúwadámiláre lójú òpó Facebook láti ìlú Òwèrèlé ẹ káàárọ̀ Babátúndé Ọ̀dẹ́sànyà ẹ káàárọ̀ Ahmed Semi Wàlàní. hello ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o ojúmọ́ ni orúkọ yín o àdúpẹ́. ambassador Ọlánrewájú. ẹ mọ̀ káàárọ̀ yìí. ẹ ní tẹnugbó bí ọwọ́. amina. ẹ máa mọ̀ ọ́ sọ ẹ̀ ní ìtọ́ o. àmì Ọlọ́run. àti mọ̀lẹ́bí àwọn tí ó ṣubú lójú ìjà ní àwọn ọmọ ológun wa. ẹ ṣàfọlá bàbá àti tòun ló sọ̀rọ̀ látàdé àwọn. ẹ ṣeun ẹ káàbọ̀. wọ́n á rọ àwọn mọ̀lẹ́bí wọn lójú. àmín. lẹ́nu tó ń bẹ ní Nàìjíríà lọ́wọ́ yìí wọ́n ní àìláṣọ lọ́rùn bàtà kó tó àpérò fọmọ eriwo. kò ní í dáa kó jẹ́ wípé ní gbogbo ìgbà tí àwọn òbí tí àwọn ọmọ wa ká máa sọ tá à ń bá wọn kẹ́dùn láwọn ọmọ tí àwọn òbí wọn àtàwọn aya wọn àtàwọn ọmọ wọn rí padà nílé. nǹkan yìí ètò àpérò ní tíjọba yìí pé o torí wípé gbọmọkìnní ti ń pọ̀ jù lásìkò tí Jonathan wà ń bẹ̀ anígbáyàndà tó jẹ́ ìdílé agbára rẹ̀ ò ká Buhari dé ó lọ́dún mẹ́jọ kàkà kó sàn ó tún burú sí i Democrat ló tún wà ń bẹ̀ yìí gbogbo ìgbésẹ̀ tó ẹ wo iye àwọn ọmọ ọ̀gá ológun tó ti ké yìí ẹ wo iye ọ̀gá ọlọ́pàá tí wọ́n ti ké yìí ẹ dákun tó ó yàtọ̀ ní àbó ń burú ká pètò àpérò níbi tá a gbé kinní yìí gbà owó rọ̀gùnrọ̀gùn tí wọ́n ń gbé lórí ètò ààbò yìí gan ó tó ń ṣe nǹkan míì tí wọ́n dẹ̀ ní kókó. ẹ ṣé o. ọ̀gánísì nǹkan ń lóye àbí ká ṣàtúntò ẹ̀ ní o. ẹ ṣé o. ọmọ wọn là wá Nàìjíríà o. ẹ ṣé o. ẹ ṣeun bàbá àtúntò. ẹ ṣé o. ẹ ṣé o. ká máa gé ní kéékèèké. lórí àkókò àwọn èèyàn pọ̀. ká sì lọ ṣe kókó ọ̀rọ̀ tí a fẹ́ sọ nípa ìròyìn tí a kà. àwọn èèyàn pọ̀ ń bẹ̀. hello ẹ kú ojúmọ́ o. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ó kọ́ yín bọ́lẹ́ tí ń pè. ọjọ́ náà ṣe ń sọ̀rọ̀ láti òkè. Mr. Ojo ẹ káàárọ̀. àràgbà ọ̀rọ̀ tó kọ́ bẹ̀rẹ̀ láti lórí ọ̀rọ̀ federal government náà lọ lórí ọ̀rọ̀ petroleum ọjà fún ọjọ́ àbẹ̀wọ̀n mi iye táwọn ra epo gan lásìkò táwọn sọ̀rọ̀ yìí àwọn agbó táwọn ra gan ń pè ọtí ni gbogbo ìgbésẹ̀ ìwọ̀n táwọn náà bá fẹ́ ṣe fún wa lè lórí
ń gbà wá epo ní 2,000 naira per litre from now ẹ̀wọ̀n tó gbọ́dọ̀ ṣe díẹ̀ wọn tí ì máa ta o káwọn ilé epo méjì tí ì máa ta o. wọ́n sọ àwọn náà ń sọ lórí pé kó máa yẹ pé yóò padà di ẹgbẹ́. wọ́n ní ìdíwé báwọn ṣe ń bá lọ yìí. báwọn ṣe ń wò ó ni o. ẹnìkan kan mọ̀ lọ change pọ́ǹpù o bẹ́ẹ̀ bá change pọ́ǹpù ẹ pè wá á pariwo ẹ̀. á dà kọ́lé epo yìí. ilé epo tí bá ti ń ta epo ní 2,000. kéé bá ń bá yẹn ló kọjá nìyẹn o torí tí ìròyìn ò bá sọ ẹ mọ́ tẹ̀lé o. tọ àwọn ẹgbẹ́ TUC ni wọ́n sọ pé ìwòye àwọn yìí o. bó ṣe ń lọ yìí tí ó bá wá tí ì dí tẹ́nìkan wá sọ pé òun gbọ́ ròyìn òun change ẹ̀. tọ torí wọn yẹn gbọ́ wọn yẹn gbọ́ gírìrì òjò ẹ̀ ló ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ ẹ ti wà ń bẹ̀ o. ẹ ti wà ń bẹ̀ ọkọ yín. ọ̀dà orúkọ mi ní olóyè Simon Ọ̀kẹ́ láti Ìjì. láti ìlú Ìjì o à ń gbọ́ yín sà. àdúgbò lọ́wọ́ Ṣèyí Mákindé ni. ọlọ́run bá lẹ́gbàá rè. òṣìṣẹ́ fẹ̀yìntì ní òṣìṣẹ́ fẹ̀yìntì ní yín bàbá. ok ẹ̀yin jẹ́ ń bẹ̀ àbí. bẹ́ẹ̀ni nígbà tó jẹ́ bẹ́ẹ̀ gidi. tẹ́ ẹ bá dúpẹ́ dáadáa kẹ́yìn òṣìṣẹ́ fẹ̀yìntì ó ṣe ni pé ẹ kàn rárá. ẹ wá sí iléeṣẹ́ wa wípé gómìnà àmọ̀rírì rẹ o ìròyìn ń pọ̀ ọmọkàn ká ní kékeré ẹ̀yin òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìjọba ìbílẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá tó wà lágbègbè Òkè Ògùn ẹ wá mọ̀rírì gómìnà lórí ìkànnì wa níbi owó kékeré náà lágbàṣẹ ti gbọ́. ọ̀kan pàtàkì lára àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì náà ni abẹ́rẹ́ kéré náà. àmọ́ ti jẹ́ ìfẹ̀yìntì àwẹ̀. ṣé sọ̀rọ̀sọ̀rọ̀ máa ń fẹ̀yìntì ní ìdó ló bẹ̀rẹ̀ tó fẹ̀yìntì. ìgbà tó wá sọ pé òṣìṣẹ́ fẹ̀yìntì ni mí ṣé mo ṣiṣẹ́ ìjọba ọdún kan débi tí ń fẹ̀yìntì. mo wọ̀rí ó ṣiṣẹ́ ìjọba ó wà fẹ̀yìntì. iṣẹ́ kọ́ lówó àlùbáríkà mọ́ ń tọrọ. àlùbáríkà lójú kí wo gan ló fẹ́ gan. àlùbáríkà ni. ó yá gbé ròyìn gbé kọ́. ẹ ló ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ lé ẹ káàárọ̀ ìyá sílé láti ilé àpòkè àgbò. ẹ káàárọ̀ máa o. ẹ káàárọ̀ ẹ dákun ara àwọn ìjọba wa ní o wọ́n dákun ọjọ́ o lórí ọ̀rọ̀ epo yìí náà ni wọ́n má fi àjà wa mẹ̀kún o ẹni tẹni lójú ọ̀wọ́ ọlọ́wọ́n máa bá mi sọ yẹn rà níta. àmì o ẹ ṣeun. so tẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ tí bàbá Ìjó tán sọ pé òtítọ́ ni ẹ̀yin ẹ kóra yín jọ ẹ̀yin tẹ́ mọ̀ wípé òṣìṣẹ́ fẹ̀yìntì ní ẹ mú díẹ̀ nínú owó òun owó tán fún yín èlò kẹ́ ẹ dá ní 500. bẹ́ẹ̀ni ẹ kíjọba kódà kí wọ́n dá ní 200. ẹ ló ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀ o. wọn káàárọ̀ tí wọ́n lò alábẹ́lẹ́wọ̀ sòlíyà àti lójú òpó Facebook fòrọ̀lá ẹ káàárọ̀ Mubarak Olam ẹ káàárọ̀ Ismail Jamiu ẹ káàárọ̀ Kafilat Muraina ẹ káàárọ̀ Olúwadarasími Sunday ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ sàn. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ aleykum salaam ẹ káàárọ̀ sàn. láti ìlú òsà. Ìgangan ẹ gbóhùn sókè díẹ̀ sí. ẹ bá gbóhùn sókè kí ló dé. ẹ fẹ́ jáwọn ọmọlé kí ó gbóhùn yín ni. lórí ọ̀rọ̀ ipò nínú ẹ̀fẹ̀ sọ wọ́n dábìí kan má jẹ́ kó lọ sókè òkan bá jà wálẹ̀ o. ẹ ṣeun. àmọ́ fúnjẹ́ fojú ogun ọlọ́lá nu àmọ̀lẹ́bí ọlọ́rọ̀ lójú kí ló bá pẹ́ kí ẹ̀tọ́ wọn fún wọn tó àìsàn yìí fọwọ́ sọ ẹ̀tọ́ wọn fún wọn. ẹ ṣeun. Adéyí Deborah Bisola ẹ káàárọ̀ o ok Babárìndé Abdulhafiz Túndé ẹ káàárọ̀ Sunday Dayọ̀ ẹ káàárọ̀. ìpè tá a gbé kẹ́yìn rèé ẹ kó ojúmọ́ o ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀ o hello tó àwọn ọ̀lọ́. lẹ́jẹ̀ mú mélòó kan sí nínú àwọn tó kí wa Prince Manu Amumin Adédàmọ́lá ẹ káàárọ̀ Ìṣọ̀lá Accurate Ajíbọ́lá ẹ káàárọ̀ Hamzat Babatunde Adédayọ̀ Ọpẹ́yẹmí Fatai Arúlógún akíwògbó yín o ẹ káàárọ̀ ẹ ṣeun gan o tí ẹ ń darapọ̀ ọmọ wa ní gbogbo ìgbà akíyín o alùyín lọ́gọ̀ ẹnu alùyín lọ́gọ̀ ètè ẹ ṣeun gan ọjà sẹ́mi mu díẹ̀ tá a bá padà dé abọ́sábàlá tó kàn. bẹ́ẹ̀ni. CPFM ló gbòde CPFM ló gbòde Enterpreneur Station CPFM ló gbòde ìkànnì tó gbọ́gbọ́n dání CPFM ló gbòde ìkànnì tó dágájíá 89.1 CPFM ló gbòde ẹ̀ta ní kọ́kọ́ tà kẹ́ranko tó tà CPFM ló gbòde
wá polówó ọjà rẹ kó bá lè rọ́nà lọ. Sípẹ̀ FM ló gbòde. àwa la dángájíá Olóde ló gbòde. ẹṣin tó ṣíwájú ó ti gbapò kíní náà. Sípẹ̀ FM ló gbòde. ẹ̀dá premium station 89.1. tested and trusted. Sípẹ̀ FM 89.1 ẹ̀dá premium station. Daddy, mommy, brothers, sisters. ètò lóríṣiríṣi. Sípẹ̀ FM 89.1 lẹ́tì máa gbọ́. ìròyìn tó múnádóko ilé iṣẹ́ wa o ẹ̀dá premium station. Lẹ́tì máa gbọ́. wá polówó ọjà rẹ Kájọ bùbàjẹ́. eré ìdárayá. Ilé iṣẹ́ wa o. 89.1 Lẹ́tì máa gbọ́. òkè ò la fi kalẹ̀ sí ìsí. níbẹ̀ tá ń ro bí ẹ̀dán tá ń rọ̀ bí ọ̀wẹ́ o. ẹ má gbọ́ wa o. Ẹ máa gbọ́ wa o. ẹ má gbọ́ wa yé. Ẹ máa gbọ́ wa o. ẹ má gbọ́ wa. Ẹ máa gbọ́ wa o. ẹ má gbọ́ wa o. Ẹ máa gbọ́ wa o. bàbá lọ́jà màmá lọ́jà. Ẹ máa gbọ́ wa o. gbogbo oníṣòwò pátá. Ẹ máa gbọ́ wa o. gbogbo ẹni tó tà tó ń rà o. Ẹ máa gbọ́ wa o. ẹ bá wa dòwò pọ̀. Ẹ máa gbọ́ wa o. Màsùwọ̀dà ló ní. Ẹ máa gbọ́ wa o. Rẹ́mi Ògùn ló ń ké tọ́tọ́. Ẹ máa gbọ́ wa o. Ẹ máa gbọ́ wa o. Ìpolówó ọjà rẹ̀ wá kájẹ́ òkú gbàjẹ́. Sípẹ̀ FM ló lè bá ọ ṣe o. 89.1 Entrepreneur Station. Òkè ọ̀ṣà ni wọ́n wà tí wọ́n rọ̀ bí ọ̀wẹ́. Òkè ò ìsìá lájọ́lá local government ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àgbékalẹ̀ sí. 89.1 Entrepreneur Station. Òkè ọ̀ṣà ni wọ́n wà tí wọ́n rọ̀ bí ọ̀wẹ́. Sípẹ̀ FM ẹlẹ́rọ àmì jíjí. ẹ káàbọ̀ padà níbi tá a ti lọ sẹ́mi mọ́ ní belenja náà abala tá a wà yìí abala fìjìláńtẹ́ la pè é ọ̀rọ̀ nípa ètò ààbò ló jẹ wá lógún torí pé bí ọ̀dẹ̀ òdùn bí ìgbẹ́ nílùú rí ọmọ olówó gan kò tó bẹ́ẹ̀ kó lọ sí òde àríyá nígbà tí ò bá sí ètò ààbò ètò ààbò ọ̀rọ̀ nípa ètò ààbò òun ni à ń sọ lásìkò yìí kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín kí ló ń ṣẹlẹ̀ ní ìlú tẹ́ wà kí ló ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ́ ẹ fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n bá yín yájú sí pàápàá jùlọ lórí ètò ààbò káwà lójúla lákàn fi sọrí torí pé nǹkan tá a bá lè mójú kúrò ń bẹ́ẹ̀ à á mójútó ni o àwọn orí adé wa àwọn ọrùn ìlẹ̀kẹ̀ wa pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣọ́ aláàbò wọ́n ń gbọ́ wa báyìí nǹkan tí ẹ bá sì sọ wọ́n tètè mẹ́sẹ̀ gbé lórí ọ̀rọ̀ ètò ààbò ká lè wà lálàáfíà náà ni 070 lẹ́ẹ̀fi sọ̀rọ̀ ọ̀hún ọ̀rọ̀ nípa ètò ààbò la fẹ́ kẹ́ ẹ sọ báyìí a ti fi orí ìròyìn a ti fi tì síbì kan 070 47 7064 070 47 7064 ní ojú òpó tí ẹ fi sọ hello. Hello, ẹ káàárọ̀. ẹ káàárọ̀. Ẹ pé ètò. Ọlọ́run ló ń ṣètò. Àjẹsíláyé láti lùkẹ́ ní sọ̀rọ̀. àjẹsíláyé ẹ káàárọ̀. Ẹ sà. Ọ̀rọ̀ nípa ètò ààbò. Ọ̀nà kan wà tó líkì òdù ni ó líkì láti ọ̀nà òkè àtijọ́ lọ sí bo. lọ sí tìfíṣẹ́ polisi wa lókè ààfin ní alóhùnfìlà ọ̀nà yẹn ò dá rárá. kò dá rárá àtọ́ ni. ọ̀dà. ọ̀nà ìgbàgbọ́ ó líkì sí tìfíṣẹ́ polisi wa lókè ààfin bẹ́ẹ̀. ọ̀dà. ọ̀nà tó ẹ̀ kó gbà bí tó fi jáde sí gànà yẹn náà làwọn náà sọ. ọ̀nà fèrè. tó gba ìsàlẹ̀ ń bí tó jáde sí bẹ́ẹ̀ni tó gba ìsàlẹ̀ alúbọ̀ kọjá. ìgbà tí wọ́n bá fi jáde sí gànà làwọn náà sọ pójú ọ̀nà yẹn ò dáa. so àwọn tibí náà ń complain pé tibí náà ò dáa
so àwọn náà ń gbọ́ àwọn tí ó ṣe náà ń gbọ́. bẹ́ẹ̀ni 07047777064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 07047777064. hello ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ yìí o. abẹ́rẹ́ kiri ẹ kú iṣẹ́ o. ẹ káàárọ̀. ẹ kú ọjọ́ mẹ́ta ní tẹnugbó bí ọwọ́ o. àmì o. ìyá samuel láti pàpọ̀. ẹ káàárọ̀ o. nípa ààbò ẹ dákun afẹ́kẹ́ bá wa rọ àwọn lọ́balọ́ba ní òkè ògùn yìí. àwọn ẹni ibi wọ́n wà ń ṣe wá lọ́sẹ̀ onílùú o. láti bí ijọ́ mẹ́ta báyìí gbogbo ewúrẹ́ tó bá wà nílùú ni wọ́n ń kó. ọgbọ́n tí wọ́n wà ń dá fún wọn ni wípé wọ́n ti fi nǹkan sí oúnjẹ fáwọn ẹran yẹn. wọ́n wá fi plásítà lẹ̀ wọ́n lẹ́nu wọ́n wà ń kó wọn sínú ọkọ̀. ní ọ̀dọ̀ mi níbi ìjẹ tàbí jẹrin lágboolé wa ẹran tí wọ́n kó lọ ń bẹ̀ àtẹ̀yí tó lóyún àtẹ̀yí tí ń wo ọmọ lọ́wọ́ tọ́jọ́. hello à ń gbọ́ yín. tí ò sí ju ọ̀sẹ̀ mẹ́ta tí ò sí ju ọ̀sẹ̀ mẹ́ta lọ wọ́n ti kó gbogbo ọmọ ẹran lọ wọ́n ti kó yẹ ẹran lọ toyún ni wọ́n kó wọn lọ. ẹ dákun arọ gbogbo àwọn èèyàn kí wọn àwọn ọba lọ́ba ìlú wa kí wọ́n ní ìgbàgbọ́sí òkè ògùn kí wọ́n bá wa mójútó ààbò ìlú ó ṣe kókó ó ṣe pàtàkì o kí wọ́n dákun kí wọ́n ṣàánú wa gbogbo ohun níwa ni wọ́n ń kó lọ yìí o ẹ kú ètò. yes 07047777064 07047777064 náà lójú òpó tí ẹ fi pè lẹ́yìn náà tẹ́ fi dá sí 07047777064. ẹlò ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ọkọ yín bọ̀lẹ̀ tí ń pè o. orúkọ tẹ̀mí lẹ́rù jagun lásìkò o. gẹ́gẹ́ bí ìyá rẹ̀ sọ yẹn ní sáìdì tí wọ́n yẹn lókè omi láyé lálàápá bá a ṣe ń kó àgbò wọlé bẹ́ẹ̀ ni wọ́n ń yin kó ni wọ́n ń jẹ́ àtọmọtọmọ ni wọ́n ń kó wọn. wọ́n wọ́n dákun wọn ṣàánú fún wa wọ́n bá mú bíléèdì wọ́n fi tọ́ wíńdò wọ́n wọlé wọ́n kó kódò. dákun fi ọlọ́run wọ́n bá wa bójú tètè àbò lókè rẹ̀ o nígbàjẹ́ o. 07047777064. Is 07047777064 ní ojú òpó tí ẹ fi dá sí. hello abẹ́rẹ́kẹ́rẹ́ ambassador. ẹ káàárọ̀. àkó ètò àdúpẹ́. àlejò lówó láti lówó erílé lérí ètò ààbò ọlá pé ọjọ́ ètò ààbò ni bàbá wa Ládọjà ṣiṣẹ́ lé lórí ló fi mú mi dárúkọ wọn torí kò yẹ kí n dákọ wọn mọ́ bẹ̀tẹ̀ nígbà tó ti jẹ́ pé ètò ààbò ni a fi àsìkò ilé àbíbẹ̀ àwọn lọ́ba nípa wa náà irú ìgbésẹ̀ tí bàbá wa Ládọjà tí wọ́n pè lórí ètò ààbò kí nígbà àwọn lọ́ba nípa wa náà kí wọ́n dákun kí wọ́n gbìyànjú láti ṣerú ilé náà sí gbogbo ìjọba àtúntò kọ̀ọ̀kan tàbí sílùú ẹni kálukú kọ̀ọ̀kan kí ààbò lè máa dárí gbogbo wa torí gbogbo wa náà la ní ìdí ààbò báyìí àtọ́ba ní àtijọ́yè ní àti gbogbo apáta la ní ìdí ààbò ọlọ́run sì fààbò rẹ̀ bù wá ó má kàlà. ẹ ṣé o. hello ẹ kú ojúmọ́ o. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. àdúpẹ́ orúkọ yín ló lẹ ti ń pè wá. orúkọ tèmi ni John Òjó láti Jìó. à ń gbọ́ yín sà. láti Jìó bẹ́ẹ̀ ni ẹ kú ètò. àdúpẹ́. ọlọ́run bá wa tó ẹbí lórí ètò ààbò yẹn ọ̀rọ̀ wa ti wọ́ láti ilẹ̀ tó pọ̀ báwo yẹn wọn bá ti mú àwọn tó wà nílé gbogbo ètò ààbò táwọn wí ilé àtikú ilé ní ikú ti wà káfọ kálukú ọfọ àdúgbò rẹ̀ àwọn èèyàn wa ní nítorí gbọ̀wọ́ àwọn tí ń jà wá lólè tó ó lè ti fọ́ onígbà tí ò dẹ̀ síṣẹ́ wọ́n dẹ̀ ní ọwọ́ tó bá dilẹ̀ lè tún rẹ́ńṣẹ́ ẹ jẹ́ kí kálukú baálé ilé kó bẹ̀rẹ̀ láti baálé ilé tó fi mọ́ ọba tó fi mọ́ jòyè tó fi mọ́ baálẹ̀ àbábọ́ sowọ́pọ̀ ó lágbára díẹ̀ ọ̀rọ̀ wọn wà pẹ̀lú wa o àní dààmú o. ẹ ṣeun. 07047777064 ní ojú òpó. hello. 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 ẹ káàárọ̀. màkàrọ̀ mr abẹ́rẹ́. kówó pé ẹ kú ojúmọ́ o. ambassador. ẹ káàárọ̀. ambassador bolẹ̀ sẹ́mi kò ní bàjẹ́.
ní ọ̀rọ̀ àtòbí tó lè fẹ́ sọ ẹ dẹ́kun gbogbo àwa tá a jẹ́ òbí ó jẹ́ pé à ń gbé ọjà ru àwọn ọmọ wa á wà gbọ́jà ru àwọn ọmọ yẹn tẹ́ á wà tó gbé ọmọ fún wọn pé kí wọ́n máa pọn ọmọ lọ bí tí wọ́n ń kéré ọjà lọ ó jẹ́ pé tí wọ́n bá ti kó lé tẹ́ ní tí òṣèré náà máa fa ọmọ yẹn ṣe ọmọ tá a sì ní kọ́ kó kéré ọjà lọ ọmọ lòun náà tó ní òtí ìjánu ọmọ á wà tó gbé ọmọ kékeré fún wọn wọ́n máa ṣe àwọn ṣekúṣe lójú títì ẹ̀dẹ́kun ẹja ètò àyíkọ̀dá ẹ̀dẹ́kun ẹja mójútó ọlọ́run nípa ọmọ apara lọ́kùn. àmì o kó pé ọlọ́run nípa àwọn ọmọ wa pa wá lọ́kùn o 070 47 7064 ní ojú òpó 070 47 7064. hello. hello. ẹ kú ojúmọ́ o orúkọ yín o. 070 47 7064 070 47 7064. ẹ kú ojúmọ́ o. ẹ máa káàárọ̀. ẹ káàárọ̀ sá o. ìbàjẹ́ gbogbo àtàwọn gbà orúkọ mi ní ibùdókọ̀ àdìsá ọmọọ̀hún lè wọ̀ láti ìlú Ìgàngàn. ẹ kú kíkì. a kí gbogbo ọmọ Nàìjíríà fún gbogbo àwọn ọmọ ológun tí wọ́n ṣaláìsí. a ti fi orí ìròyìn tì síbì kan ètò ààbò là ń sọ. ètò ààbò là ń sọ ọlọ́wọ́ fi ààbò rẹ̀ yóò fi gbogbo wa gbogbo ibi tó bá wá yẹ ká fi ààbò sí táàbò wọn wà ń bẹ̀ ọlọ́wọ́ sì rìn àwọn lọ́balọ́ba wa lọ́wọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín ẹ ṣé o 070 47 7064 070 47 7064 ní ojú òpó. ẹ kú ojúmọ́ o. hello sir. ẹ kú ojúmọ́ o. hello. àwa ń gbọ́ yín o. èyí lè gbọ́ wa o. 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064. hello. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. àdúpẹ́. àdúpẹ́ orúkọ yín o. Lawal Mumin láti ìlú. láti ìlú wo. Ìjó. Ìjó à ń gbọ́ yín sà. adúpẹ́ ṣe ilé yóò àtò ètò ààbò ni mo fẹ́ sọ sí ní sáìdì ọ̀dọ̀ wa tí wọ́n dáhùn wọn bá bí àwọn lọ́balọ́ba wa wọ́n bá wa mójútó àdúgbò wa yìí dáadáa nítorí bí àwọn èèyàn ṣe wọlé láti kó wa yìí ó pọ̀ o. àwọn kọ̀ọ̀kan tó ń wọlé tá a mójú wọn níta àmọ́ tọ́jú wa yìí o wọ́n dákun ọlọ́run ní bàlúwa jẹ́ o wọ́n máa mójútó o. 070 47 7064 ní ojú òpó tẹ́ẹ̀fì bá wa dá sí 070 47 7064 ní ojú òpó. ẹ̀lú ẹ kú ojúmọ́ o. hello ẹ káàárọ̀ sá. ẹ káàárọ̀ o. abdulrasheed agenda láti àdúgbò àgbà ọlámísà lọ́gbẹ̀ẹ́ sákì akúṣẹ́ akún ọjọ́ ńlá ní dàmúlágbára ọlọ́run lórí ètò ààbò ẹ dákun á rí i pé àwùjọ tó rọ̀ lọ́jọ́ mẹ́ta yìí pẹ̀lú atẹ́gùn ní kó tó di pé omi ó tẹ̀ pé tó bẹ̀rẹ̀ tó máa rọ kálukú ẹ dákun ẹ jẹ́ ká kíyèsí àwọn wáyà náà wa èyí tó bá já tàbí ìta bá rí i pé òpó fẹ́ wó ẹ jẹ́ ká lọ sọ fún àwọn nípa àti wọn gbégbèsè lórí rẹ̀ tí wọ́n bá gbégbèsè aláǹfààní àti ìfẹ̀hónú hàn torí tí wàhálà rẹ̀ bá padà dé kò ní mọ ní ti tẹnìkan mọ́ tó fi ní sẹ́ ọlọ́run jẹ́ ká sófin láti abrosid agenda. yes sir. ọjọ́ òlẹ̀ ti rí náà kẹ́yìn ní ìlú Ṣakí. ẹgbẹ́ tá a mọ̀ gbàdúrà lè dé náà ni kí wọ́n bá a mú mo mọ̀ à ń béèrè ni. iná wa ti lé bí ó ti tó sùn ọdún kan sóṣù mẹ́fà lọ́wọ́ ẹ̀. ọdún kan sí oṣù mẹ́fà. bẹ́ẹ̀ ni a ti lọ ní tipẹ́ ọjọ́ ti pẹ́ gan. ó ti dáa 070. òkè òun náà ti ń lọ bẹ́ẹ̀. mo tiẹ̀ ti gbàgbé pé iná kan ń bẹ. òun náà ti ń lọ táìmù tọ̀sán wẹ́rẹ́wẹ́rẹ́ sẹ́nẹ̀tì ẹ̀dẹ̀ lọ́dún yìí. lọ́dún tá a wà yìí bóyá ẹ̀ẹ̀kan bóyá wọ́n ṣẹ́jú ẹ̀ lẹ́ẹ̀kan oṣù kẹrin la mọ̀ wá yìí bóyá wọ́n ṣẹ́jú ẹ̀ lẹ́ẹ̀kan ó ṣeé ṣe. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ o. mr wẹ́rẹ́kẹ́rì ambassadọ̀ ẹ káàárọ̀ sà. ẹ kú ojúmọ́. ẹ kú iṣẹ́ ẹ̀ta iṣẹ́ tí kò ní bàjẹ́ kò ní jóná o. àmín o. ṣe àlàáfíà ọlọ́run ìjọ kálẹ́sẹ̀ o. àmín ọlọ́run. bẹ́ẹ̀ ṣe aráyọ̀ ní kò wọ́n yín o. àmín àṣẹ Ìdùmarè. ọmọ ìyá pàkí ló ń sọ̀rọ̀ látàdúrà wáyé. ẹ káàbọ̀ sà.
yẹsà ṣe rí lédè ètò ààbò tá à ń wí yìí púpọ̀ ń bẹ lọ́wọ́ àwa tá a jẹ́ aráàlú ẹ gbọ́ mi sà. ọmọ nàìjíríà ń gbọ́ yín. púpọ̀ ń bẹ lọ́wọ́ àwa tá a jẹ́ aráàlú nítorí pé ẹni tí wọ́n bá ń jí nǹkan rẹ̀ gbé níwọ̀n bá àgbà tí agbófinró bá ń bẹ tílé tó ààbò ń bẹ nínú ìlú káràlú ní àwọn má lè compensate pé ẹ kú iṣẹ́ ẹlòmíì ò ní kí àwọn agbófinró kú iṣẹ́ aládẹ́pọ̀ pé wọ́n pè é iná ẹ̀tì ẹ̀kú ọmọnìyàn ẹgbàá kankan yìí yẹ fún mo pure water. ẹni tó sì pàdé inú ìlú tó wọn náà rìn káàkiri tí ń sọ abáyé ìlú tí ń wo ní oúnjẹ ọ̀dà náà ìlú pé kí wọ́n bá kó èròjà wọn òun náà lẹ́bí lẹ́ńlé fámìlì lẹ́ńlé. káwa náà akẹ́pẹ́ gbàkàwò kan ni àwa ti gẹ́gẹ́ fúnra wa bẹ́ẹ̀ lómi ìṣerí nínú ilé rẹ̀ gẹ́gẹ́ ní bí hùwà ń ta àwọn àgbàlagbà wọn sì bọ̀ wọn kú sọ ní múrí oníṣẹ́ yá nígbà táwọn elétò ààbò ń bẹ́ ń gbòòrò tẹ́ ẹ̀ sọ ẹkúṣẹ́ fún wọn ẹ̀wọ̀n tẹ́ iná ìfowó kó wọlé tí wọ́n bá kó ẹlòmíràn ya nẹ́ẹ̀tì wọn kó fóònù ẹlòmíì lọ. orílẹ̀-èdè yókùn díẹ̀ káàtó káwọn aráàlú náà kí wọ́n ṣe kí ni kí wọ́n jí gìrì sáwọn agbófinró ẹlòmíì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n tẹ̀lé báyìí kàkà kí wọ́n gbé lẹ́yìn ìpètò àwọn ẹgbẹ́ táwọn ènìyàn ṣiṣẹ́ wọn bí iṣẹ́ àwọn ní kókò máa ṣáìdì lẹ́yìn àwọn kọ̀lọ̀rọ̀wọ̀ sí yìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ pápá jùlọ àwọn tó bá ti lọ jẹ́ pé wọ́n bá ti lọ dámọ̀ tọ́jọ́ bí ọmọ àdúgbò àbí bí ọmọ bìkan tí wọ́n dámọ̀ bí àwọn dálágbájá mọ̀ bí wọ́n ṣe kó gbọ́ àwọn agbófinró lọ́wọ́ ni wọ́n máa wá kí ìpínlẹ̀ bribe nǹkan yóò sì dá lọ́nà jẹ́ nàìjíríà bàjẹ́ o. àmì ò ẹ ṣe o 070-47-7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070-47-7064 ní ojú òpó hello ẹ kú ojúmọ́ o. ẹ̀lú ẹ ti wà ń bẹ̀ o 070-47-7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí i. ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ báyìí ẹ jẹ́ kájọ mẹ́sẹ̀ gbé kájọ yájú sí i ó ṣe kókó torí pé nígbà míì ká sọ̀rọ̀ jáde yóò ran àwọn òṣìṣẹ́ elétò ààbò yóò ràn wọ́n lọ́wọ́ 070-47-7064. ẹ̀lú ẹ kú ojúmọ́ o ẹ̀lú ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀ o ẹ káàárọ̀ sà orúkọ yín. ẹkú ètò ọlọ́run nígbà jẹ́ orúkọ mi ni kọ́ máa yórondo láti sẹ́yìn. láti ìlú Ìṣẹ́yìn ọ̀yá ìjẹ́ oyórondo. ọlọ́run nígbà jẹ́ níbi ètò ọ̀rọ̀ àpò yìí kọ́lọ́run kò ṣàánú wa. onídélé lọ́wọ́ àlejò délé o. àwọn tó jẹ́ aráàlú kò sẹ́ni tí ò máa tó ń wà yìí àmọ́ a ti jẹ́ dètò jágbàgbé dètò àmọ́ tó wọn bá tó dáa tó lọ́wọ́ yóò bá a mú kó wọn àbáyé kò sí ọlọ́run ilé iṣẹ́ yẹn ní túbà wọn. àmì ẹ ṣe o 070-47-7064 lójú òpó tí ẹ fi bá wa dá sí 070-47-7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ o. ṣe kó ètò ìlú yóò ọlọ́run bá ṣe o. àmín. ẹ̀ẹ́dẹ́kun ọ̀nà ọlọ́run ṣògo yẹn ọ̀nà yẹn ọ̀dá rárá. ọlọ́run ṣògo yìí wo. ọmọjọ ibo ní sọ̀rọ̀ ládùúkè o. ọmọjọ ibo ládùúkè o. àti gbọ́ yín. kò wà pa rárá. ẹjọ́ tó lọ́wọ́ bá bẹ àwọn kan sùn àwọn ìjọba wa kí wọ́n bá aṣọ rẹ̀ kò lè dá rárá ni. ọ̀nà abúlé ò dáa ṣùgbọ́n abúlé wà wà pa ọ̀nà ní ò dáa ṣùgbọ́n abúlé wà pa 070-47-7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070-47-7064 lẹ́ẹ̀fì dá sí ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. Yes sir. orúkọ yín. orúkọ mi ni wàlẹ́ láti lò gàngàn. à ń gbọ́ yín o. ẹ jọ lórí ọ̀rọ̀ ẹlẹ́yẹ náà ni mo fẹ́ sọ àwa ti lọ lọ́gbà yìí nílùú wa ní ìsinmi ní lọ́dún mẹ́fà. bẹ́ẹ̀ ni gbogbo transformer wa ló ti wó. ọmọ ọdún mẹ́fà ti ń lọ sùkúù. bẹ́ẹ̀ ni o. ọmọ tó bí ní 6 years ago kò rí náà nílùú yìí. tí wọ́n bá ń sọ̀rọ̀ ní kíláàsì rẹ̀ yóò mọ̀ wọ̀ tún yóò mọ̀ òsì ni pé kí ni jẹ́ bẹ́ẹ̀. kò dáa lẹ́yìn ká máa fi jẹnẹrétọ̀. ó ti dáa. èyí tó fún wa fa ọ̀nà ọ̀dọ́ wa ní òtún wa dá rárá táwọn ìjọba wa lè ṣe òun olùbára lójútó.
kó dákun ní wọ́n ṣàlùwà ọ̀nà tó lọ sí òkè àkọ́ high school yẹn grammar school ló wà ń bẹ̀ o. ẹ ní àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ni ní ọ̀dọ̀ yín. mi ò rò bẹ́ẹ̀ o. ọ̀dà. mi ò rò bẹ́ẹ̀ rárá kó bá amójútó kí wọ́n dákun tó lọ́rọ̀ yẹn títí ẹ̀ omi ti dá ìlú wo lẹ pè náà. nílùú gògó. Ìgangan. bẹ́ẹ̀ni. ó ti dà. àwọn mímọ́ ń sọ pé ọdún méje. ẹ lómi tẹ̀ mo ti dẹ́n tó sọ pé 17 years. ó ti dà orílẹ̀-èdè ọlọ́run ọba wa tún ṣe a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí nítorí àkókò wa ká tó máa lọ ká kí ẹni tó ń ṣe ọjọ́ ìbí lónìí Fádèyí Olúwafúnmiláyọ̀ Àjọkẹ́ a kí yín ẹ kú ọjọ́ ìbí lénìí ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́ ṣe láyé ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ́ láṣẹ Ìdùmarè láṣẹ ọlọ́run aláwùrábí ọlọ́run ó pèsè gbogbo nǹkan tí ọkàn yín fẹ́ yóò tó yín lọ́wọ́ o ìyẹn Fádèyí Olúwafúnmiláyọ̀ Àjọkẹ́. wish you happy birthday long life and prosperity ìgbà ọdún kan ni o agbára ọlọ́run oore eléyìí tẹ́ ẹ mú wọnú ọdún yìí kò ní bàjẹ́ èyí tí ẹ tún máa padà pàdé lójú ọ̀nà kò ní bàjẹ́ aburú ò ní wọlé tọ̀ yín o ọjọ́ ìbí yín tẹ́ bá wá rántí ẹ mọ̀ rántí ẹ sí dáadáa ni wish you happy birthday on behalf of gbogbo àwọn tá à ń ṣiṣẹ́ ní ìkànnì Secret 9.1 FM àti ìtura olúwa ọmọ adéǹjì náà la fi ń kí ẹ pé happy birthday long life and prosperity. káwọn ọ̀rẹ́lẹ́ náà ló kù o. a ní ìrìjú báyìí lọ lórí ètò fún títí àárọ̀ yìí a máa pàdé tó bá di aago 5 ìrọ̀lẹ́ lórí ètò àgbẹ̀lọba títí ìgbà náà ọlánrewájú wàhálìmí ló kọ tèmi OBO èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú gbogbo apátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. tó ẹjẹ́ àjọ pàdé ọ̀nà méjìlá àti pàdé lónìí a ó pàdé lórí ètò mọ́sóríire tó bá di aago 4 sí aago 5 bẹ́ẹ̀ látún pàdé lórí ètò titun ètò ọ̀hún má sọ̀rọ̀ jù la pé ẹjẹ́ àtẹ́tígbọ̀ tó bá di aago 10 alẹ́ sí aago 10 àbọ̀ abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún etí òwúrọ̀ òní wípé níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò má ṣáàyè gbèmí débẹ̀ dandan ìpàdé wa yóò tún di alẹ́ o àti ìrọ̀lẹ́ o ó dìgbà. ire bá wa lókè èèfò ó di kóró erí ire bá wa ń gbẹ̀dẹ́mukẹ́.